أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Adá ọpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún Ọlọ́run ọba tí gbogbo ọpẹ́ wa yẹ. A kí wípé ó kú ìtọ́jú wa, a kí wípé ó kú àìdáwọ̀ṣọ́ rẹ̀ àti àmójútó rẹ̀ dúró lérí wa. Abẹ́ kọ́mọ́ ṣàṣàlékún orí rẹ̀ fún wa. Atọrọ kọ́lọ́mbà kí Ànábì Muhammad kó bá wa gẹ̀ àti gbogbo àwọn ànábì Ọlọ́run. Atọrọ kí orí àsàlátù kó kárí gbogbo àwọn àfáà tó kọ́ wa ní kéwú àtàwọn òbí tó bí wa àti gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ tiwa nítorí Ọlọ́run náà. A kíra wa ní kíkí tó lóore jùlọ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. A káàbọ̀ gbogbo sí orí ètò wa yìí, ìkànnì tí a ti ń bára wa sọ ọ̀rọ̀ olówó iyebíye nípa ìgbésí ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Èyí tá ń bẹ lọ́wọ́ ọba kí ó má ṣe àgbà lọ́wọ́ wa, kí ó dẹ̀ jẹ́ kó wúlò fún wa láyé àtàlùkìyámà. Ibi tí a bá dé fún ẹ̀yin tí ẹ ń bá wa ká lọ, òun ni bí Ànábì sallallahu alaihi wasallam ṣe wọ Mẹ́kà padà, tí àdéhùn Ọlọ́run ọba tí ó ṣe fún wípé Mẹ́kà tí wọ́n ti lé ọ jáde yìí, bọ́pẹ́ bóyá ó padà wọbẹ̀ padà, ó wọbẹ̀ lọ́lọ́lá, ó wọbẹ̀ pẹ̀lú iyì, ó wọbẹ̀ pẹ̀lú àpọ́nlé, ó jẹjà. Ànábì sallallahu alaihi wasallam dẹ̀ wọbẹ̀ pẹ̀lú ọlá pẹ̀lú ọlá, ẹni wọ́n lé jáde tó yọ jáde, ó wá wọbẹ̀ pẹ̀lú iyì. Lọ́dún mélòó náà síra wọn? Ànábì sallallahu alaihi wasallam ọdún kẹjọ lẹ́yìn tó kúrò ní Mẹ́kà náà ló tún wọ Mẹ́kà padà. Yó wá wọ Mẹ́kà padà, ó wọbẹ̀ lẹ́ni tó wá kọ́ńkà bẹ̀, lẹ́ni tí Mẹ́kà gbogbo tí ń jẹ́ Mẹ́kà wà lábẹ́ àṣẹ rẹ̀, ẹni tí wọ́n lé jáde lọ́jọ́ kìíní àná. Àṣé wáàsí ńláńlá ó ti parí síbẹ̀ fẹ́mi rẹ̀ wípé ká má ju ìrètí nù, ká má ju ìran kan nínú Ọlọ́run ọba nù. Kò sí ní tọ́lọ́run ọba ò lè ṣe. Ọlọ́run ọba lè gbógo fẹ́ni tá a bá kà kún ọ̀lẹ, Ọlọ́run ọba sì lè gba agbára lọ́wọ́ ẹni tá a bá kà kún alágbára. ní tó bá wọn Ọlọ́run ọba ní máa ṣe. Òun ló ní àná, òun ló lónìí. Kí ni ó ṣẹlẹ̀ lọ́la Ọlọ́run nìkan ló mọ̀. Ẹni tó bá lè ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, torí ẹnìkan ọmọ ilẹ̀ tí ó mọ́la. Bẹ́ẹ̀ náà lẹni tí ó bá jẹ́ ọ̀lẹ lénìí kó má ju ìrètí nù, torí ọba tó lọ́la ó lè gbé ọ̀la fún. Ọlọ́run wa ma ta'lamu nafsun wa ma tadri nafsun madha taksibu gada. Ẹ̀mí kan ò mọ̀ pàtó kí lòun ó gbé ọ̀la ṣe. Àbẹ̀ Ọlọ́run ọba kó jẹ́ kí ọ̀la wa kó tún máa dáa ju èní lọ, kí ni wa náà kó mọ́ burú. Ọlá àti tóbi Ọlọ́run kó wọlá ìpóhùn lòun ṣe bẹ́ẹ̀ fún Ànábì Muhammad, kó ṣe bẹ́ẹ̀ fáwa náà, ó gbé wa lékè àwọn ọ̀tá, gbé wa borí. Ànábì sallallahu alaihi wasallam wọ Mẹ́kà, Ọlọ́run ní kó ṣàṣeyọrí. Bilal gun orí Kaaba, ibi tá a bá dé. Ànábì sallallahu alaihi wasallam ó ṣe kútúbà, ó pèrún nígbà tó gun orí Kaaba. Ànábì ṣe kútúbà fún gbogbo àwọn èèyàn, ó bá wọn sọ̀rọ̀. Ẹ yé dẹ̀jẹ̀ ara yín sílẹ̀ mọ́. Ilẹ̀ yìí ilẹ̀ abèwọ̀ ní ẹnì kò tún gbọ́dọ̀ kógun jà á mọ́. Kódà èmi gan wọ́n kàn yọ̀ǹda fún mi fún dédé àkókò kan lọ́sàn-án yìí ni. Kò tọ́ fún èmi náà láti kógun jà àyè yìí. Ilé yìí ti di ilẹ̀ abèwọ̀, ẹranko tó bá débí gan ẹ̀ gbọ́dọ̀ pa. Kódà ìwéko tó bá wù ní ilẹ̀ yìí ẹnìkan ò gbọ́dọ̀ gé. Ní tó bá jùnù ẹnìkan ò gbọ́dọ̀ lóhùn hewó ní Mẹ́kà pé mo wà ń Káàbà, mo lọ ṣe hájì, mo lọ ṣe umrah. Bí a ti ń ṣe tàwáfù lọ́wọ́, mo bá he pọ́ọ̀sì kan, mo bá he owó ríálì kan, owó dọ́là kan. Kò tọ́ fún ẹnìkan láti he nǹkan bẹ̀, èèwọ̀ ńláńlá ni. Nkẹ́ wá he nǹkan wá mú. Gbogbo tí yẹn bá rí ẹ̀ fi ilẹ̀ níbẹ̀ ni. A fẹ́ kí gbogbo nǹkan ṣèfù ní ààyè náà. Òfin àti láíláí ni látòrí Ànábì Ibrahim alayhi salatu wassalam ló ti wà. Ẹ̀yin ará Mẹ́kà ò wọ́n ní hòó kí lẹ rò pé tọ́ sí nínú jìyà pẹ̀lú ń tẹ́ fojú mi rí, pẹ̀lú ń tẹ́ ṣe fún mi. Mo tún kúrò Mẹ́kà tán mo lọ Mádínà. Ẹ̀ tún yé gbógun kò mí ń bẹ̀, ẹ̀ ń gbógun pàdé mi Mádínà. Kí lẹ́yìn náà rò kí mo yẹ kí n fi yín dá lára? Ará Mẹ́kà bẹ̀bẹ̀. Ànábì sallallahu alaihi wasallam náà foríjì wọ́n. Kọ̀ọ̀rán ró títún jẹ́ wàásí fún gbogbo wa náà pé ẹjẹ́ á máa yáfì. Àbá gbàgbé ọ̀rọ̀ àná ànírẹ́ ní bá ṣe o.
wọ́n ṣe fún anabi sallallahu alaihi wasallam tó anabi ò ṣẹ́bi lé wọn, kò ní ẹ máa dúnbú gbogbo wọn tán bá kú pa gbogbo ara Mẹ́kà ńjọ́ náà agbára anabi ká kọ́ pàṣẹ bẹ́ẹ̀. àmọ́ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tálà anabi náà máa jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba lélẹ́rí, ta ni ó máa jíṣẹ́ Ọlọ́run ọba fún? àwọn tí ó ka Kùránì fún náà ló ti pa àwọn. sòkè kò sáṣeyọrí ń bẹ̀ kọ́ ẹ sí pé tó bá fẹ́ bọ́ta rẹ̀ jà kó mọ́ díjú pin bá wọn jà, kọ́ mọ́ díjú pin bá wọn jà. nítorí dájú ni pé káwọn ọ̀tá rẹ̀ mọ́ rí kọ́ mọ́ ṣàṣeyọrí gbogbo èrò wọn tí ọ̀dà lérí rẹ̀ kọ́lọ́ mọ́ jẹ́ kí ọ wá sí ìmúṣẹ. àdúrà tó mọ̀ ṣe nù. àwọn Ọlọ́run pa gbogbo ọ̀tá mi tí gbogbo wọn bá kú dànù, àwọn wo ló fẹ́ nígbà tó bá padà realize pé àwọn ọ̀tá rẹ̀ pọ̀, ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí rẹ̀ lọ́tá rẹ̀, gbogbo ẹbí rẹ̀ ní òkú tán, kò pé rẹ̀ kí gbogbo ọ̀tá rẹ̀ ó kú. àníkọ́lọ́ ń ṣáàjì ọmọ ṣàṣeyọrí kó sì mọ fi ṣọ́ rẹ̀ ṣọ́ lọ́wọ́ gbogbo ọ̀tá bó ṣe ṣe fún anabi Muhammad sallallahu alayhi wa sallam. anabi foríjì wọn ó yá fi wọn já náà foríjì yàn. nígbà tá anabi ṣe bẹ́ẹ̀ tán sallallahu alayhi wa sallam, anabi wá lọ yàrá Ummu Hani tóun náà ń jẹ́ ọmọ fún Abu Talib. Abu Talib ni bàbá ta ló bí Ali, bàbá ta ní mọ́ ṣúgbà anabi ńgbà kan ní Mẹ́kà, ẹ̀gbọ́n bàbá rẹ̀ ta lóhun àti bàbá anabi wọn jọ jẹ́ ọmọ ìyá kan náà bàbá kan náà, tí a ní kó padà ṣe ìsìláàmù tó fi lọ bọ́ lọ́hùn. Ummu Hani tí ń jẹ́ ìkan nínú àwọn ọmọ Abu Talib, ọ̀dọ̀ rẹ̀ l'Ànábì sallallahu lọ, pé ẹbí ni wọ́n. ọ̀dọ̀ rẹ̀ ló ti lọ wẹ̀, ó wá ṣàlùwàlá, ó kírun. náfìlà tá Ànábì yàn náfìlà oníràkà 8, àwọn kan ní náfìlà duha ni, nítorí àkókò àárọ̀ lẹ́yìn tóòrùn ti yọ l'Ànábì sallallahu yàn náfìlà náà. so àsìkò yẹn náà lásìkò tí lárúbá ń pè lásìkò duha, lópin ìgbà tí àsìkò tá a máa ń kírun àyílẹ̀ ò bá ti tó, wọ́n ní wákàtí duha. àwọn àfáà tí wọ́n sì ní Ànábì yẹn náfìlà duha, àwọn sọ pé náà sọlátùl fatihi l'Ànábì kí, ìrun tí Ọlọ́run bá ṣí ìṣípayá fún yàn, bó ṣe ṣí Mẹ́kà fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ìrun ọpẹ́ yìí pé Ọlọ́run ṣí ààyè yìí fún mi, wọ́n ní orúkọ ọ̀run tá Ànábì kí ni kì í ṣe sọlátù duha. àwọn kan ní sọlátù ṣúkúrì lásán náà ni ìrun tí yẹn máa kí tí mo fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, láti lè avoid àti pé ní sọlátù duha nítorí ẹjọ́ tó sọ̀rọ̀ àwọn di pé ṣé súnà ní ká máa kírun duha àbí kì í ṣe súnà Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì ṣàyàn náfìlà rákà 8. lẹ́yìn tá Ànábì ṣe yẹn tán sallallahu alayhi wa sallam, ó wá pàṣẹ, ó ní àwọn 10 kan ń bẹ, mú foríjì gbogbo ará Mẹ́kà, àmọ́ àwọn 10 kan ń bẹ, ẹ gbọ́dọ̀ wá wọn rí, tẹ́ bá dẹ̀ ti rí wọn ẹ pa wọn. àwọn 10 Ànábì ní mọ àwọn 10 kan pé gbogbo bí ẹ bá ti ká wọn mọ́ ẹ pa wọn. kí ni wọ́n ṣe? èyí jẹ́ tán foríjì gbogbo èèyàn gbogbo aráàlú pátápátá tán ní àwọn 10 yìí nìkan. so àwọn 10 nígbà tá a wá lọ́wọ́ àbọ̀ a rí pé díndín 6 nínú wọn ló dáràn pànìyàn, díndín 6 nínú wọn wọ́n dáràn pànìyàn, wọ́n lẹ́jẹ̀ lọ́rùn, èyí tó make it necessary pé kí wọ́n pa àwọn náà di, nítorí pé ẹni bá pa ni àfi ká pa àwọn náà. àwọn 6 nínú wọn wọ́n ju 6 lọ, sọ́rí, àwọn bíi 8 ni nínú wọn bẹ́ẹ̀ tí wọ́n ní ọ̀ràn pé wọ́n ti pa àyàn rí nínú mùsùlùmí, wọ́n pa mùsùlùmí rí lọ́nà kan sọ́nà kejì. wọ́n ní ẹni sábàbí tá Ànábì sallallahu alaihi wasallam fi ní tẹ́ bá rí lágbájá àti tàmọ̀dò àti lámọ́yìn ẹ pa wọ́n. àwọn 2 tó kù nínú àwọn tí Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n pa tó fi pé 10, wọ́n láwọn ọ̀daràn pànìyàn rí, ààrí àkọọ́lẹ̀ pé wọ́n dáràn pànìyàn rí, àmọ́ wọ́n jẹ́ gbòógì nínú àwọn tí wọ́n bú Ànábì sallallahu alaihi wasallam. àwọn 7 náà dáràn pànìyàn, àwọn 3 ni wọ́n mọ̀ bú Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n gbajúmọ̀ bẹ́ẹ̀. ẹ sì pé èébú tẹ́ wọ́n fi ránṣẹ́ èébú tó lágbára ni. arábìnrin 2 ń bẹ nínú àwọn ọmọ akọni bú Ànábì ní iṣẹ́ tí wọ́n yàn láàyò nù, tọ́gà àwọn ọmọ sanwó fún wọn lélẹ́rí, ọlọ́ọ̀rọ̀ àwọn lẹ́rú pé ẹ mọ̀ bú Ànábì sallallahu alaihi wasallam. so wọ́n máa bú, wọ́n máa kọ ni wọ́n máa bú. orin tán bá sì kọ bí ìgbà pé ayé social media nǹkan go viral, orin wọn náà go viral nígbà náà, kálukọ́ máa gbà bí ẹni gbàgbọ́ tí wọ́n máa wí káàkiri èébú tí wọ́n bá fi bú Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ní tẹ́ bá wọn pàdé ẹ pa wọ́n. nínú àwọn 10 táwa ń sọ yìí 6 nínú wọn ló padà gba Islam, kan tó kọ́wọ́ tó tẹ̀ wọ́n gba Islam, wọ́n bá yìí sí gba Islam wọ́n yọ̀ǹda wọn. 4 tó kù tí wọ́n pa, àwọn ò rí gbígba Islam tí ọwọ́ fi tẹ̀ wọ́n. ni àwọn àbáwí tí wọ́n ṣe fún
àwọn ibẹ̀ làwọn afá Islam ti mọ́ mú ìdájọ́ ẹni bá bú ànábì sallallahu alaihi wasallam nítorí fi má ànábì sallallahu alaihi wasallam ni wọ́n pa wọ́n yà á já sí pé ẹni bá bú ànábì o pípa ni ìdájọ́ wọn. àròyé pọ̀ lérí ìdájọ́ ẹni bá bú ànábì tó bá jẹ́ mùsùlùmí tí ì bá ṣe mùsùlùmí kí ni àwọn ìdájọ́ tọrọ mọ́. ẹ rí i pé àwọn wọ̀nyí ń jọ wọ́n bú ànábì sallallahu alaihi wasallam wọn kì í ṣe mùsùlùmí. so àwọn àfáà tán ní ẹni tí ì bá ti ṣe mùsùlùmí tó bá bú ànábì sallallahu alaihi wasallam ẹnìkan kò tọ́ fẹ́nìkan láti sọ pé ẹ máa pa nítorí kì í wulẹ̀ Ọlọ́run gan fún rẹ̀ kò jámọ́ kankan lójú ẹ̀ ká tó wá pa ànábì. ṣebí tí fi ń jẹ́ kèfèrí náà nù bọ́rọ̀ Ọlọ́run gan yóò bù ká tó wá pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ń pe látara báyìí ara Mẹ́kà dúdú àwọn sẹ́sìn bá ànábì jà Mẹ́kà ṣebí dúdú wọn ẹni tó yọ idà tó wá sójú ogun tó wá bá ànábì jà ṣé tí ò burú ju ẹni tí ń bú lọ. sòkèlétà ànábì wa yááfi àwọn eléyìí sọ tá a wá sọ pé nítorí pé kò yááfi àwọn kan tó bù wọn ajá sí pé ẹni bá ti bù pé nǹkan míì wà ń bẹ. sọ nígbà wọn sì ń wádìí ìtàn lọ tán wà bọ̀ wọ́n rí i pé àwọn ẹ̀sùn míì wà lọ́rùn àwọn èèyàn wọ̀nyí àfihàn méjì àbí kí n sọ pé èèyàn mẹ́ta ni wọ́n rí ẹ̀sùn míì sí wọn lọ́rùn tayọ pé wọ́n bú ànábì sallallahu alaihi wasallam. sọ tánábì sì pàṣẹ pé ẹ pa wọn tẹ́ bá ti rí wọn. ìkànnì wọn gba Islam nínú àwọn mẹ́ta tó ẹ́ pé ẹ̀sùn tí wọ́n ní pé wọ́n mọ́ bú ànábì sallallahu alaihi wasallam. ìkànnì wọn gba Islam kọ́wọ́ tó tẹ̀ àwọn mẹ́ta yòókù gba Islam. àwárí kan tẹ́ pé ọ̀tọ̀ lẹ̀sùn tiẹ̀ ẹ̀sùn pànìyàn ni tóun náà padà tọwọ́ tẹ̀ òun náà kó tó gba Islam. àwọn mẹ́rin bẹ́ẹ̀ ni wọ́n pa tọwọ́ tí wọ́n ti gba Islam kí ọwọ́ tó tẹ̀ wọ́n. àwọn mẹ́fà yòókù wọ́n gba Islam. ń bẹ náà àwọn mẹ́fà àwọn náà ti mọ́ bú ànábì ń bẹ nínú wọn tẹ́ pé ẹ̀sùn pànìyàn ni ń bẹ ní ọrùn ẹ̀ tá ànábì sallallahu alaihi wasallam fi ni wọ́n pa wọ́n. so ó fa táwọn afáà ṣàfihàn mara wọn lọ́wọ́ pé ẹni bá bú ànábì sallallahu alaihi wasallam kí ni ìdájọ́ rẹ̀ látàgbẹ́rin àwọn ìdájọ́ tá ànábì sallallahu alaihi wasallam dá fún àwọn tí ó bú. so tó sì padà foríjì àwọn kan nu wọn táwọn kan sì ní wọ́n pa wọ́n. so àwọn àfáà onímọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ síbi pé tó bá jẹ́ mùsùlùmí lẹni tó bú ànábì sallallahu alaihi wasallam ó ti di kèfèrí. ẹni tó bá bú ànábì iṣẹ́ mọ̀ ntí gbéyàn wọnú ìsìláàmù náà ni pé ká gbọ́ lọ́wọ́n bá gbọ́ pé shahadatu la ilaha illallah kò sọ́ba mi àfọlọ́hun wa anna muhammadar rasulullah òjíṣẹ́ lànà muhammad. náà bá wà ànábì sùn tó bá bú ṣe mọ̀ kó ti dájú pé kì í ṣe mùsùlùmí mọ́. ẹni bá ń ṣe ìsìláàmù tó bá lóun ò ṣe mọ́ kí ni ìdájọ́ rẹ̀. torí ẹni bá bú ànábì tó bá ní mùsùlùmí lòun tó bá bú ànábì àti conclude pé kì í ṣe mùsùlùmí mọ́. so ó dàbí ìgbà pé ó lóun ò ṣe ìsìláàmù mọ́ ó denounce islam. tí a bá denounce islam kí ni ìdájọ́ rẹ̀. so àròyé tí ń bẹ lérí pé tá bá denounce islam kí ni ìdájọ́ àròyé yẹn náà ló wà lérí ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá bú ànábì sallallahu alaihi wasallam. kò sí tẹ́ bá lọ́dọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àfá islam ní school of thought mẹ́rẹ̀ẹ̀rin tọ́ta ẹ̀kọ́ ẹni bá lóun ò ṣe islam mọ́ lẹ́yìn tá a bá ṣàfihàn àwọn ẹ̀rí fún tá a dẹ̀ rí pé kì í ṣe pọ́ ya wèrè ọmọ tí ń sọ wọn ò ní ìdájọ́ rẹ̀ ní pípa. a máa rí opinion àwọn kọ̀ọ̀kan táwọn wí míì kọ̀ọ̀kan ni wọ́n wórówórówóró kọ̀ọ̀kan nú àwọn àfà tó sì jẹ́ sí pé opinion wọn tá a bá gbé yẹ̀wò agbára ń bẹ náà agbára ń bẹ ẹ̀mí mi dẹ̀ fà síbẹ̀ ju ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn scholars islam lọ. oníkẹ́ni bá fi islam lẹ̀ lásìkò ànábì sallallahu alaihi wasallam àsìkò tí wọ́n ń jagun wọ̀nyí ó yàtọ̀ sẹ́ni bá fi islam lẹ̀ nírú àsìkò tiwa yìí. ṣe rí méjìlá yé pín sígbà náà inú dẹ̀ mọ́ rí bá a ṣe ń study Sirah ànábì bọ̀ láti bẹ̀rẹ̀ débi abáde yìí nínú kọjọ́ rẹ̀ mi àbí kọjọ́ tá mi méjì tán jẹ́ ń gbà ọ̀nà nínú kọjọ́ rẹ̀ àwa mùsùlùmí àbí kọjọ́ tá wa kọjẹ́ kan náà àwọn mùsùlùmí àbí kó sì jọ́ta. ẹni tí ó bá ti jẹ́ mùsùlùmí ẹ̀rí pọ́ta ni wọ́n máa jẹ́ bíi ká máa bá ànábì jagun pẹ̀lú àwọn tí wọ́n ń dìtẹ̀ ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ tí jẹ́ ń gbà ọ̀nà. ń ṣẹ̀sìn rẹ̀ o àmọ́ ẹjọ́ máa lọ jẹ́jẹ́ rẹ̀ ẹ̀rí pé ẹ̀dúró rẹ̀ nínú tàntà ń pabọ̀ wá láti bẹ̀rẹ̀. so bí wọ́n ṣe máa ṣe nù pé my way àbí kó máa lọ highway bí wọ́n ṣe ṣàìbọn ṣe ṣẹ̀sìn gbà náà nù. so ẹni tó bá ń ṣe islam tó bá lóun ò ṣe mọ́ ẹlẹ́gbẹ́ pé yẹn kúrò ní mílítírì ìjọba nàìjíríà ó ti jẹ́ sójà tẹ́lẹ̀ ó wá lọ join àwọn boko haram. ṣe mọ̀ pé ó ti mà ṣírí ó ti mà wọn palẹ̀ mọ́ ọmọ strength wa ọmọ ibi tá a wíìkì sí. láwọn gbogbo ìgbésí ayé ànábì ẹ̀ rí i pé ogun ìgbésí ayé tìyẹn fi ń jagun ẹni tó bá exit láàrin yín nígbà náà àgbákò tí ó kọ́ sí ọdún tọ́ta ordinary ọ̀tọ̀ ó ṣe fún yín lọ tóró ti mọ̀ yín dáadáa tó bá yọsẹ̀ lára yín tọ́lọ̀ join àwọn míì
àwọn tó lọ darapọ̀ mọ́ ni yóò máa jẹ́ agbára fún wọn kí àwọn mọ̀ wọn dáadáa báyìí ọ̀nà báyìí lè mú wọn tánà ìbá ń lọ sójú ogun bí ṣe mọ̀ pé àwọn ogun rẹ̀ ní àwọn tá máa ń dúró bí báyìí ní àwọn tá máa ń dúró bí báyìí ní gbogbo information ẹni ọlọ́ líkì fáwọn ọ̀tá nítorí náà kẹ́ tó jó ṣekú pa yín ẹ̀yin náà delete rẹ̀ kó tó bá ti yọsẹ̀ lára yín pé wọn ò tẹ̀ wọn ọba yín ṣe wọ́n bí dàpín yẹn kúrò ní military camp ó fẹ́ yọsẹ̀ ó fẹ́ lọ join àwọn ọ̀tá ni ẹ fi jẹ́ sí pé ẹni tó fẹ́ sìn rẹ̀ lẹ̀ al-mufariq lil jamaa ó fi jàmáà mùsùlùmí lẹ̀ ó lóun ò ṣe ìsìláàmù mọ́ bẹ́ẹ̀ ṣe bí ṣe sábà wọ́ọ̀kì ńgbà náà nù àwọn àfáàní nítorí àkíyèsí ìyá àti ìfurasí yìí àwọn gbà pé kì í ṣe pé ẹni tó bá ti lóun ọ̀ṣẹ̀sìn mọ́ tó lóun ò kírun mọ́ àbó lóun ò ṣe ìsìláàmù mọ́ pípa wá ní ìdájọ́ rẹ̀ especially tí mọ́síláhà àbí mọ́sádà ńláńlá míì ìbàjẹ́ ńláńlá míì tí wàá lè tẹ̀yìn ẹ̀bọ́ fún orúkọ Islam tẹ́ bá lè fẹ́ mọ́ gbé irú òfin àti opinion àwọn tó sọ pé kẹ́ ẹ pa tẹ́ bá gbérù òfin bẹ́ẹ̀ àbírú opinion bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ mọ́ gbérù wallahu alam ọfà tí ẹ̀mí fi fà síbi ọ̀rọ̀ tí àwọn tán sọ pé kìí ṣe pípa ẹni bá lóun ṣe Islam mọ́ kìí ṣe pípa ni ọ̀rọ̀ rẹ̀ já sí so yẹn náà ni tó apply lérí ẹni tó bá bú Ànábì sallallahu alaihi wasallam bó bá ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ wallahu alam naam ibi tí abá ìtàn náà dé òun wá ní arákùnrin kan nínú àwọn tá Ànábì sallallahu alaihi wasallam lérí sí àwọn kan sì l'Ànábì ò lérí sí Safwan ibn Umayyah òun fún rẹ̀ lọ́dájú ààrẹ gẹ́gẹ́ bíi pé ọ̀tá tó bá Ànábì ṣe ní Mákà k'Ànábì tó kúrò Mákà kìí ṣe díẹ̀ òun náà ti wá òkè pẹ̀lú wíwọlé tí arákùnrin yìí dé ìtòsí ẹ̀gbọ́ tí ọwọ́ bá tẹ òun ìdájọ́ tí wọ́n fún òun kò ní mọ níwọ̀nba fún rẹ̀ lọ́wọ́ agbéra ọ̀sá jáde ní Mákà yín sá lọ ọ̀rẹ́ rẹ̀ kan Umayr ibn Wahb òun ló wá bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá tọrọ ká Ànábì sallallahu alaihi wasallam ó fún ní ìfọ̀kànbalẹ̀ pé mọ́ wọ́rì máa padà bọ̀ wá Mákà ẹnìkan kan ò ní fa burú ṣe ọ́ láì tiẹ̀ tí ìgbà sílámù ọ̀hún gan tòun ti gbogbo tó fojú Ànábì rí sallallahu alaihi wasallam ó tọrọ ìfọ̀kànbalẹ̀ yẹn fún Safwan ibn Umayyah Ànábì sì yọ̀ǹda fún ní Safwan fi wá wọ Mákà padà gbà ó sì wọ Mákà padà ó béèrè lọ́wọ́ Ànábì pé ẹ yọ̀ǹda fún mi ìsìláàmù yìí kò tí ì rọ̀ mí lọ́rùn ẹ̀mí mi ò tí ì fà sí ẹ yọ̀ǹda fún mi fún bí oṣù 4 kí n fi ronú sí bóyá máa ṣe àbí ní ṣe Ànábì sallam sì yọ̀ǹda fún pé máa lọ ronú sí kìí ṣe tipa gbogbo àwọn kíní wọ̀nyí náà ni ó jà mọ̀ pé kìí ṣe pé wọ́n fẹ́ ti okùn ìsìláàmù bá wọn yẹn lọ́rùn tipa ní tí jihad wà after ojú pé ẹjẹ́ ni tó bá fẹ́ ṣe ìsìláàmù orí ṣe ẹ mọ̀ ní ẹnìkan lára pé ò ní gba ìsìláàmù ò ní ṣẹ̀sìn ẹ̀ ní ṣe wáàsí ẹ̀ ní kírun gbogbo wọn yẹn ni jihad wà fún láti bá wí Ànábì yọ̀ǹda fún kódà ìyàwó rẹ̀ òun ti gba ìsìláàmù ṣáájú ìyàwó rẹ̀ gba ìsìláàmù ní gbogbo oṣù 4 tí ń béèrè lọ́wọ́ Ànábì pé kọ́ fún ìyàwó ti gba ìsìláàmù ọkọ ò tí gba ìsìláàmù nísinsìnyí ṣe bá lé rẹ̀ lọ Ànábì ó sì sọ fún ìyàwó kí jáde lábẹ́ ọkọ rẹ̀ ṣàyẹn pé kò tọ́ fún ẹlẹ́bọ kó jẹ́ baálé ilé lórí obìnrin tó bá jẹ́ mùsùlùmí àmọ́ tòun ti bẹ́ẹ̀ Ànábì ò ní kóbìnrin yẹn ó kúrò nílé ọkọ pé kò tọ́ kẹ́ mọ́ súnmọ́ra yín mọ́ torí ìwọ tó sì jẹ́lẹ́bọ ẹ̀gbin ni ọ́ ìyàwó rẹ̀ ti di mùsùlùmí Ànábì fi wọ́n lẹ̀ lérí márèjì wọn ìyẹn tún jẹ́ ọgbọ́n mi àti làákàyè mi táwọn àfọ mímọ̀ tún mú jáde wípé àwọn tó bá bára wọn ní àwọn ìlú tí ó jẹ́ tí Islam ti jẹ́ minority àwọn mùsùlùmí níbẹ̀ tá jẹ́ àkàlíyà mùsùlùmí bóyá ní Europe ní àbírú Nàìjíríà gan pẹ̀lú tí ọkọ kan ṣàdédé wòsàn lógìgì tó sì lọ gba ẹ̀sìn míì tó yàtọ̀ sí àbí ní mùsùlùmí nígbà tó yá olóhùn òṣè Islam yẹn mọ́ pé nígbà tó ń wá promotion lẹ́nu iṣẹ́ àwọn àfáà ṣàdúrà fóun kò gbà àwọn pásítọ̀ lọ́n padà ṣàdúrà fóun tó fi gbà nítorí náà wọ́n fẹ́ máa lọ church so ó ṣàfi Islam lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ni máa ṣẹ̀sìn míì ǹjẹ́ ká sọ fún ìyàwó rẹ̀ kókó jáde nílé rẹ̀ ní ìtọ́kànlẹ̀ kan náà wọ́n nítorí kí a bá padà síbi kí n tó jẹ́ mú story Safwan ibn Umayyah wá gangan náà nù if not kò bá mọ̀ necessary wípé a bá lọ wo story Safwan ibn Umayyah tóun náà tí gbà síláàmù láàrin bí oṣù 4 ó padà gbà ó àmọ́ kò tètè gbà síláàmù ìyàwó rẹ̀ sì gbà síláàmù ṣáájú rẹ̀ Ànábì ó terminate marriage wọn lẹ́ẹ̀kan náà so tá a bá rí pé maslaha rajiha ń bẹ ìyẹn ni pé àǹfààní ńláńlá kan bẹ ń bi kóbìnrin yóò ṣiṣẹ́ kù lábẹ́ ọkọ rẹ̀
kájí ọṣẹ́kù náà lọ́dà especially tá a bá ní kóbìnrin yẹn jáde tá a dẹ̀ mọ̀ pé ìjáde síta rẹ̀ ń pé ò lè wà lábẹ́ ọkọ tí ì ṣe mùsùlùmí mọ́ tó bá kúrò a mọ̀ pé àti rọ́kọ míì kò dùn rí ó dẹ̀ ti bímọ fún tó owó oúnjẹ àwọn ọmọ owó iléèwé àwọn ọmọ àtowó ilé àti gbogbo maintenance obìnrin yẹn fún rẹ̀ ta ló fẹ́ mọ bí àbùkátà yẹn tó bá ṣe bẹ́ẹ̀ tó jáde nílé ọkọ tí ò sí ètò fún àtìmọ̀ tọ́jú irú àwọn obìnrin bẹ́ẹ̀ tẹ̀kàn kó wọn jáde lábẹ́ ọkọ wọn òtítọ́ ni pé ẹ̀sìn wọn ṣe pàtàkì káwọn ọkọ wọn mọ̀ mú wọn dání lọ ṣẹ̀sìn míì àmọ́ tòun ti bẹ́ẹ̀ ìgbésí ayé wọn náà ṣe pàtàkì ọmọ lè tara bẹ̀ kó dọmọ amúgbó nígbà tí ó bá ti rí parental care tó necessary kò rẹ́ni iléèwé tán rán lọ tẹ́lẹ̀ ọtún ìdádúró bá nígbà tí kò sí bàbá tí ó sanwó iléèwé mọ́ ìyá nìkan ni ń gbìyànjú lọ́tún lọ́sì ẹ mọ̀ ẹrù tẹ́ sí pé bàbá ní ń gbé tẹ́lẹ̀ obìnrin yẹn ní láti wá lẹ́ni bó lòun ó ṣe máa ṣe gbogbo responsibility iléèwé lè dúró performance ọmọ wọn lè wùdú ọ̀rẹ́ níléèwé tí ń lọ tẹ́lẹ̀ kan mú un lọ iléèwé mi ti standard rẹ̀ tó bẹ́ẹ̀ so ó lè di pọ́mọ yẹn ń padà ń bá wọn kan rìn táwọn nídìí bàbá àbọ́kùnrin tó lè ṣàmójútó irú ọmọ bẹ́ẹ̀ táwọn ọmọ bẹ́ẹ̀ bá ń dàgbà sínú society tẹ́ńdọ́mọ ẹ̀ta tẹ́ńdọ́mọ amúgbó ṣé yóò padà pay àwa náà àdúgbò tí torí ń pa fẹ́ safeguard ìdájọ́ ẹ̀sìn kan ká wá lọ forí gbá àwọn problem míì tọ́pọ̀ nítorí pa ṣàfẹ́ sí afẹ́ adhere to òfin kan àárò gbogbo ẹ̀ mọ́ra wọn ni so situation obìnrin kọ̀ọ̀kan láwò tẹ́lẹ̀ ìbá kúrò lábẹ́ ọkọ yìí ti kó tí ó ti di kiriyó àbó ti di ẹlẹ́bọ tòótọ́ àwọn tẹ́ bá ní kóbìnrin yìí ó kúrò nísìnyí àgbákò ńlá ńlọ ṣẹlẹ̀ bí aṣọ́bìnrin yìí ni àbí sáwọn ọmọ tó bí fún gbogbo ẹ̀ láwà put into consideration gẹ́gẹ́ bí irú president tá a ti rí látọ̀dọ̀ Sọfwanu ibn Umayya naam torí pé àwọn àfọ̀nfíkì wọn ní legal maxim kan wọn tán máa sọ pé yugtafaru fil dawami àbí yugtafaru fil baqa'i ma la yugtafaru fil ibtida àwọn nǹkan míì ń bẹ tó yẹ sí pé a ní aláwọ̀ èèyàn kó ṣe kó initiate ẹ̀ mọ́ bẹ̀rẹ̀ ẹ̀ mọ́ dàálẹ̀ àmọ́ o tó bá yẹ sí pé wọ́n ti dàálẹ̀ tẹ́lẹ̀ kíní ẹ̀ ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ àmọ́ mójúkúrò ń bi láì fi àtàgbákò kíní ẹ̀ legal maxim ní nínú fíkìú inú ṣẹ̀ríà àwọn ní yugtafaru fil baqa'i ma la yugtafaru fil ibtida nǹkan tí ó ṣẹ́kù tó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tá a dé bá àmọ́ mójúkúrò ń bi láì fi rẹ̀ tẹ́lómi bá lóun fẹ́ dárú ẹ̀ lẹ̀ tó wá sọ pé ṣe bí nítorí pé lè wà á ní àrárá adébélé yìí ni ó ti ń exist tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ mọ́ tún dárú ẹ̀mí ilẹ̀ mọ́ so òfin ni bẹ́ẹ̀ táwọn ìdájọ́ tó pọ̀ kó sí ní abẹ́ tá a padà mọ́ múru rẹ̀ wá tó pọ̀ tá a bá ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kọ̀ wá ẹ̀dùfìkì àti aláfẹ́ mọ́ ṣe kọ́lọ̀ wọn ràn án lọ. so marriage yìí ó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ táwọn méjèèjì jọ ń jẹ́ ẹlẹ́bọ ìyàwó wa gba Islam ọkọ ò tí ì gba Islam bí situation àwọn méjèèjì ṣe rí rèé ó yàtọ̀ sí wípé obìnrin mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ́ọ́ fẹ́ kèfèrí ó fẹ́ lọ́ọ́ fẹ́ ẹni tí è ṣe mùsùlùmí ìbtìdáùnù ó fẹ́ lọ́ọ́ pilẹ̀ nǹkan tí ó dá àmì eléyìí ó tọ̀ra sí wọn ni ó yọjú sí wọn lógìgì ó bá situation wọn lógìgì kì í ṣe pé bá ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nù ẹnìkan ti gba Islam ẹnìkejì ò tí gba Islam so wallahu a'lam. Nínú àwọn tí ó gba Islam ní ìgbà tá Nabi sallam wà ní Maka tora Nabi lò bí 19 days ní Maka Anabi ń ṣe tàwáfù lọ wọ́n pọ̀ arákùnrin yẹn ní Fudalatu ibn Umair ó wá ń tágẹ́tì Anabi sallam láti wá ṣe láburú ó fẹ́ pa ó ti wá di mọ́kàn bẹ́ẹ̀ ń ṣọ́ ìgbà tá Anabi ń ṣe tàwáfù lọ ń tẹ̀lé ògìgì la Anabi wẹ̀yìn Fudala kọ́hún olóhùn náà ni Anabi ní kí ló fẹ́ ó dá kẹ́kọ̀ọ́ mọ́ tí ó sọ Anabi ní ó fẹ́ pa mí ó ti palẹ̀ mọ́ pé wàá pa mí ó wá wojú Anabi ní ká bóò ló ṣe mọ̀ ẹni mọ̀ nǹkan fẹ́ pa mí náà ni àbí nítorí bá wá kọ́hún àbáníyàn rẹ tó di wá kọ́hún kété ń bẹ̀ tá Anabi sallam ń sọ ti ń bẹ lọ́kàn rẹ̀ fún ẹni arákùnrin náà ni ó bá jẹ́ bí ajá pé òjíṣẹ́ Ọlọ́run ọba ni ó tòótọ́ torí wọn ọ̀bẹ nìkan sọ táàfin ní bóyá ẹnìkan tóun sọ fún àbí torí tóun palẹ̀ mọ́ lọ́wọ́ báwa Nabi sallallahu alaihi wasallam níbẹ̀ ló ti gba Islam
tó ti jẹ́rìí pé òjíṣẹ́ ńlá Ànábì Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ òdodo ni. Ní ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó wà Mẹ́kà nìna òun là Ànábì wá bá àwọn obìnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gba Islam, ó bá wọn gbé àdéhùn, ó ní ẹ bá ń kó gbogbo àwọn obìnrin jọ, wọ́n pọ̀, wá ní mo fẹ́ kẹ́ ṣe béyà torí àwọn ọkùnrin náà ti ṣe béyà tiwọn. Béyà ni pé àwa ṣàdéhùn àti sọ tí ń jẹ́ béyà fúnra wa níjọ́ tá à ń sọ báwọn ará Mẹdínà ṣe wá ṣe béyà fún Ànábì sallallahu alaihi wasallam níjọ́ tí ń bẹ Mẹ́kà tán wá ṣàdéhùn tán gba Islam tán tún ṣàdéhùn ẹlẹ́ẹ̀kejì pé mọ̀ bọ̀ wá sọ́dọ̀ wa mọ̀ protect rẹ̀. Àwọn obìnrin náà wá ṣe béyà fún Ànábì, béyà àwọn ní pé ẹ má ṣẹbọ sọ́lọ́hun, gbogbo wọn láwọn gbọ́ àwọn ò ní ṣẹbọ mọ́, ẹ sì má jalè, ẹ yé jalè ẹ̀yin obìnrin, ṣe ṣàdéhùn bẹ́ẹ̀ pé ní jalè, gbogbo náà tún ṣàdéhùn pé àwọn ò ní jalè. Níbẹ̀ ni arábìnrin kan tó daṣọ bojú ó ti náwó ń pé ẹ dúró náà o, ọkọ tèmi ní ìyáláyà ahùn, ọkọ mi sì ní Abu Sufyan ibn Harb, ṣé gbàgbé Abu Sufyan tí mo ló ṣẹ̀ṣẹ̀ gba Islam ń jò ní, tí ó jẹ́ kan nínú àwọn gbòógì olórí ní Mẹ́kà tó wá bẹ̀ Ànábì ní Madina sallallahu alaihi wasallam ń pé ìgbà wọn ti dalẹ̀ àdéhùn o, ẹ kó foríjì àwọn kó jáwọn orí níhùn rẹ̀ tánàbí ọ̀dá lóhùn tóun náà padà gba Islam, tánàbí ní gbogbo ẹni bá wọlé rẹ̀ àwọn ànífà burú ṣe. Ìyàwó ẹ̀ Hindu ní orúkọ ìyàwó rẹ̀, Hindu ibn Utba, ó wà nínú àwọn tí ọmọ ìpá Ànábì sallallahu alaihi wasallam níhùn sínú kò fẹ́ràn wọn. Nítòsí ṣe ní nígbà tí wọ́n pa bàbá rẹ̀ lójú ogun Badr, ara ta púpọ̀ jù, inú ẹ̀ bàjẹ́, ọmọ Utba ni, ara ta ló fi wá gbé ẹrú dìde, ẹrú rẹ̀ wọ́n pẹ̀ ẹrú náà ní Wahshi níjọ́ tí ogun Uhudu ṣẹlẹ̀. Ó ní tí wọ́n bá ti dọ̀hùn sáàmù tágẹ́tì Hamza, ẹni tí mo mọ̀ ipò lépa tí ó dùn Muhammadu jù náà nù, ẹbí ẹ̀ ni, àbúrò bàbá ẹ̀ ni, mọ tágẹ́tì Hamza tó bá rí ipa máa bọ́kùn ọ̀run lẹ́yọ ọgbẹ́, máa bọ́kùn ẹrú lọ́rùn rẹ̀. Wọ́n ní Wahshi yẹn sì ń tágẹ́tì Hamza káàkiri, ó dẹ̀ mọ bá ṣe máa ju ọkọ̀, so ọkọ̀ lójú tí ó fi pa Hamza, ó sì bọ́kùn ọ̀run lẹ́yọ bọ́kùn ẹrú lọ́rùn ẹ̀. Ikú Hamza bá Ànábì nínú jẹ́ sallallahu alaihi wasallam ní ìbànújẹ́ tó lágbára. Òun náà ti wá rò pé gbogbo ọjọ́ tá Ànábì ọba bá òun pàdé tí bá ń foríjìn gbogbo èèyàn kò ní lè foríjìn òun, ìyẹn Utba. Kódà àwọn kan kà sínú àwọn tá Ànábì sallallahu alaihi wasallam ní tẹ́ ẹ bá rí ẹ pa, mo foríjìn gbogbo ará Mẹ́kà, tẹ́ ẹ bá rí Hindu ọmọ Utba ẹ pa lẹ́ẹ̀kan náà. Ó wá daṣọ bojú, ó lo máàsì wá bá Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn obìnrin tẹ́ ń bá gbàdéhùn. Ibi tí Ànábì sallallahu alaihi wasallam tó ń pè ẹ má jalè kọ̀mọ̀dà tó ń sọ̀rọ̀ jáde síta pé ọkọ tèmi Abu Sufyan ní ìyáláyà ahùn. Ànábì ní ìwọ ni Hindu ibn Utba bintu Utba, tí wọ́n ní Hindu bintu Utba. Ó ní èmi ni àmọ́ ẹ foríjì mi, ẹ yááfì mi, mo ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ nu, ó bẹ̀bẹ̀. Ànábì sallallahu alaihi wasallam sì ní wọ́n foríjì nígbà tó ti gba Islam, ayááfì rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam wá fún ní mọ̀ràn kí ni ó máa ṣe pẹ̀lú ọkọ rẹ̀ tó láhùn. Abu Sufyan láhùn, kì í tọ́jú ilé, kì í kówó lẹ̀, ǹjọ́ òun lè máa dín owó rẹ̀. Ànábì ní máa mú déédéé tí ó bá tó wà àti àwọn ọmọ rẹ̀, àmọ́ bil ma'ruf, ẹ mú pẹ̀lú ìjọmọlúwàbí ni o. Wọ́n náà mọ̀ èmi gbogbo làákà ìmọ̀ tó tóun, kálukú mọ déédéé tí wọ́n ń bá mú déédéé yìí, déédéé owó tá ì ṣe bẹ́ẹ̀ lé náà nì, déédéé owó tá a fi ra gáàsì sí kinní náà ní tá a fi ṣe bẹ́ẹ̀, déédéé owó tá a fi repo sí jẹnẹrétọ̀ ní, kálukú náà mọ actual cost. Kò nídìí káyọ̀ṣẹ̀ mọ dìbẹ́tì ẹ̀, tèbí òṣẹ̀ṣẹ̀ wọlé ọkọ̀ ń jọ̀hún, ó ti níbẹ̀ ṣe mọ́ bá a bọ̀ tẹ́lẹ̀ náà. Ànábì ní sallallahu alaihi wasallam pé khudhi ma yakfiki wa waladaki bil ma'ruf, ọkọ rẹ̀ ọ̀tọ́jú rẹ̀ tọwọ́ bá pò ẹ̀ tó bá ti bọ́ ṣọ́lẹ̀, ṣọ́ lóru nígbà tó bá sùn, lọ́ọ́ tọwọ́ bá pò aṣọ rẹ̀, lọ́ọ́ tọwọ́ bọnú pọ́ọ̀sì rẹ̀, tó bá dìbí mú fóònù rẹ̀ láti transfer owó, no problem. Approve Ànábì ní sallallahu alaihi wasallam tó dẹ̀ valid dìde ní ilé ní àtọ́lá fún gbogbo obìnrin tọkọ rẹ̀ bá ti jẹ́ akọ́kọ́ gún. Ṣé kóbìnrin wá yàyà kuyà kọ́ máa lọ tọrọ owó káàkiri ni? Ẹ ṣì náà bàjẹ́ lẹ̀, ẹ ṣì náà ṣì náà lẹ̀ pé gbá bá ti di pé ń tọrọ owó lọ́wọ́ bọ̀dá kan ládùúgbò, wọn ò fi nǹkan mi lọ. Tẹ́ ẹ bá fẹ́ kóbìnrin ọmọ kọ́ máa wo ìta, ẹni láti tọ́jú ẹ̀, ẹ̀tọ́ ẹ̀ ni. Tẹ́ bá mú ẹ̀tọ́ rẹ̀ tẹ́ fi pamọ́ síbì kan, ó ní right láti lọ mú níbi tẹ́ fi pamọ́ sí. Ẹ̀tọ́ rẹ̀ lówó tí ń bẹ lápò rẹ̀,
ẹ̀tọ́ ìyàwó rẹ̀ ni kì í ṣe pọ̀ ń ṣàánú ìyàwó rẹ̀ yé mọ́ rí bíbà pọ̀ ń ṣàánú ẹ̀ mọ́ pé mò ń kẹ́ mò ń ṣàánú ẹ̀ àdéhùn tó ṣe ń jọ́tọ̀ lọ márì ni wípé ẹ fún mi lọ́mọ yín màá máa tọ́jú ẹ̀ ẹ fún mi lọ́mọ yín yẹ̀ ò ní jẹ́ eré àdéhùn yẹn ni wọ́n fi yọ̀ǹda ọmọ fún ọ àbí o tó kó sọ bẹ́ẹ̀ ń jọ ìyàwó pé ẹ fún mi lọ́mọ yín màá máa ṣàánú ẹ̀ owó oúnjẹ tí mo fún yín mo fi ṣàánú ẹ̀ ìwọ náà lè sọ bẹ́ẹ̀ ń jọ marriage kún mọ́ òfin Ọlọ́run ọba wa ni ike gbogbo arákùnrin tí wọ́n tó bá fẹ́ ìyàwó tí wọ́n bá ń bímọ fún ọ dandan ní kó máa ṣe ìtọ́jú àtìnáwó lérí ìyàwó àtọmọ náà pẹ̀lú so tí ń túmọ̀ sí pé owó wọn ń bẹ nínú owó tí ń bẹ lápò rẹ̀ owó wọn sì ń bẹ nínú owó tí ń bẹ lákàùntì rẹ̀ so tó o bá fún wọn tó o fún wọn ní access sówó ọ̀hún tán bá lọ́nà kan láti lọ lọ́wọ́ gbàgbà owó wọn lọ́wọ́ rẹ̀ ẹ̀tọ́ wọn ni wọ́n gbà wọn lẹ́sẹ̀ wájú Ọlọ́run fọkùnrin tó bá lahùn là ń sọ o kóbìnrin máa ń misuse tá à ń sọ yìí ń pè hàn bàbá alágbájá náà lahùn tí ó sì lahùn tó sì mọ̀ pé kò lahùn ọ̀tọ̀ ni wọ́n ti rẹ̀ tí ò ní limit wọ́n ti ọmọ ènìyàn limit ẹ bá bí mi nìsín mo lè sọ pé mo fẹ́ ilé méje mo fẹ́ mọ́tò 12 mo fẹ́ kinní kan wọ́n ti ní gbogbo eléyìí dream ni kò ní òpin àmọ́ kí ni need rẹ̀ kí ló ní bùkátà sí dédé aṣọ mélòó ló need dédé bàtà mélòó ló need ǹjẹ́ gold ń bẹ nínú need ẹ pé tíyàn bá rí gold lò ṣéyàn máa ń kú tó lè fa kíyàn máa ṣàìsàn tíyàn bá rí gold lò ṣọ́dà bí oúnjẹ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so anabi sallam khudhi ma yakfiki wa waladaki bil ma'ruf fún tí ó bá tó àti àwọn ọmọ rẹ̀ àmọ́ o mú pẹ̀lú ìjọmọlúàbí tí gbogbo èèyàn náà rí tí wọ́n ní kọjá yòpa chelsea máa ń pè ní tó ṣe déédéé obìnrin kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ obìnrin tá a bá fọlá bí ẹ lè sọ pé 5,000 naira ní kó mú lápò ọkọ rẹ̀ ó ti tó pé kó ra gàrí kóńgò kan kó sì ra ntún ètò ọkọ tó bá yẹ sọ máa búlé ni khudhi ma yakfiki wa waladaki bil ma'ruf tí ẹ lè mọ́ kọjá 10,000 tó yẹ pé ó bá mú tó bá lé 10,000 ó ti kọjá yìí àmọ́ khudhi ma yakfiki wa waladaki bil ma'ruf fọ́mọ olówó tẹ́ ẹ fẹ́ nídìílé tí wọ́n ti fowó tọ́ ó lè jẹ́ 150,000 kódà ó lè jẹ́ 1 million naira in tó òun nìyẹn wallahu alam. naam ńgbà tí anabi sallam tún wà Mẹ́kà bákan náà òun ni bàbá Abubakar náà wá gba Islam Abubakar sàbí anabi pàtàkì ni bàbá rẹ̀ ò tí ì di mùsùlùmí tẹ́lẹ̀ o bàbá rẹ̀ sì wà Mẹ́kà àmọ́ bàbá yẹn ti dàgbà àmọ́ wọn ò tí ì di mùsùlùmí lòun náà wá fa bàbá rẹ̀ déwájú anabi sallallahu alaihi wasallam bàbá náà dẹ̀ rí náà anabi ní Abu Kuhafa kọ́ yìí bàbá Abubakar ní halla tarakta sheikha fi baytihi hatta aji'ahu ọba dẹ̀ fi bàbá lẹ̀ sílé kémi gangan wá bá wọn èmi ló yẹ kí n wá bá bàbá kì í ṣe bàbá ló yẹ kó mú wá bá mi Abubakar ní àwọn náà ló yẹ kán wá bá ọ ẹ tún máa wo làákàyè ẹ máa wo ìtìjú àti tẹríba tí gbogbo ọmọ kékeré gbọ́dọ̀ ní sàgbàlagbà mọjá ànábì Ọlọ́run ọbọ ọmọ kọ ọmọ ní ìtìjú sí ẹni tó bá jù ọ lọ ànábì sallam ńjọ́ tá à ń sọ yìí òun ló kù ní àgbà nípa ìpàṣẹ àti ìṣọlá àti ìjà ànábì Ọlọ́run ọba àṣẹ ayé àtàṣẹ ọ̀run òun ló kù tí gbogbo wọn ń wò lókè ní Mẹ́kà ní Mẹdínà ní gbogbo ilẹ̀ Lárúbáwá àgbà tá à ń sọ yìí àti gbọ́lá lé lọ́wọ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ ń recognize àwọn tó jù lọ lọ́jọ́ orí òun ní èso ọmọdé máa ń gbà tá à ń sọ yìí tẹ́ ẹ bá fi 53 years lọ́wọ́ àgbà tí 53 year old lọ́wọ́ àgbà tó kúrò ní Mẹ́kà tẹ́ ẹ bá fọdún mẹ́jọ kún tẹ́ ẹ̀rọ káà nẹ́bì ti di 61 nígbà tá à ń sọ yìí ẹni tó jẹ́ 61 ní èso ọmọdé máa ń nú ayé àwọn àgbàlagbà tó wá jù lọ tí wọ́n recognize wọn ní sọ fún Abubakar pé àwọn bá fi bàbá wa lọ́yẹ ká wá bá bàbá ní bàbá tí ò tí gbà Islam tó sì tún jẹ́ lẹ́bọ ká tó wá sọ̀rọ̀ tó wá rí ẹni tó jẹ́ mùsùlùmí kódà far for that matter tó tún dàgbà lálí wọn máa kó máa láì fi wọn máa bà wọ́n jẹ́ tí ò wá sí tìjú mọ́ tí ò sí ìbọ̀wọ̀ mọ́ kì í ṣẹ̀kọ́ Islam kì í ṣẹ̀kọ́ anabi sallallahu alayhi wa sallam bí yẹn fi jọ́ kan jù ọ lọ àpẹẹrẹ pé ó jù ọ lọ yẹn mọ̀ fílẹ̀ tọ́rọ́ lọ́n lọ lọ́jọ́ sọ̀rọ̀ ẹnu ẹjọ́ kan tó fi jù ọ lọ yẹn kò sí ilé bá ìyẹn bínú dàgbà kí èmi náà sì wá lọ dàgbà ẹ̀ ń fàgbà yìí ṣakọ púpọ̀ èmi náà sì bínú dàgbà tí ó bá fi dàárọ̀ láyé ti pé 70 ìyẹn bínú dà o àgbà yìí ṣòro dà o àgbà yìí ṣòro dà o ẹja fàgbà lọ́wọ́ dáadáa àgbà yìí ṣòro dà o ẹja pa àwọn àgbàlí ẹ̀kọ́ ànábì sallam ni bàbá náà wá dé ó jókòó wájú ànábì wọn là ànábì wá fọwọ́ ra bàbá yẹn gbáyà ok bàbá
ẹ̀yin náà sì gba Islam. Òun náà sì ní dídé tí mo dé mo wá gbà náà ni. Òun náà sì jẹ́rìí ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah. Òun náà di mùsùlùmí. Ànábì sallam wá sọ fún wọn nígbà tán mẹ́nìkan dé tán ní ọ̀tọ̀ tẹ́ bá máa padà sí Mádínà mi náà fẹ́ ṣe hijira tẹ̀lé yẹn. Ànábì ní la hijrata ba'da al-fath. Lẹ́yìn tá a ti ṣí Mákà yìí tọ́lọ́run ṣí Mákà fún wa kò sí hijira mọ́, hijira ti dópin. Torí essence hijira náà ni pé wọ́n jẹ́ ìṣẹ̀sìn, mo fẹ́ migrate wá lọ síbi tí ń ti rẹ́sìn mi ṣe. So ta ló sọ pé kò jọ ṣẹ̀sìn mọ́ Mákà lẹ́ni. Islam ti dé Mákà, gbogbo ará Mákà wọ́n ti ń gba Islam. So kí ló sọ pé ń dí ọ lọ́wọ́ láti kírun láti ṣẹ̀sìn rẹ ní Mákà? Kò sí hijira mọ́, kí kálukú ó jókòó sí ilé bàbá rẹ̀ láti mọ ṣẹ̀sìn bẹ̀. Àdísì yìí làwọn àfáà mi máa ń ṣìgbọ́ yìí wọ́n ní ajá sí pé dèní eléyìí kò sí hijira mọ́. No, hijira ṣì wà ní gbogbo ọjọ́ tírú reason tó bí hijira alákọ̀ọ́kọ́ tírú reason yẹn bá tún nàró. A wà ní Nàìjíríà, ìjọba Nàìjíríà ò jẹ́ akírun. Wọ́n ní gbogbo mùsùlùmí Nàìjíríà ò gbọ́dọ̀ kírun mọ́, bóyá àwọn mílítírì gbàjọba. Wọ́n wá jẹ́ Kristẹni ẹnìkan ò gbọ́dọ̀ kírun mọ́. Ọ̀dà dúdú á fẹ́ padà sí ṣẹ̀ṣe, Ṣàngó lókù tá a fẹ́ mọ́ bọ, kíní kan lókù táwọn fẹ́ mọ́ ṣe kíní kan. Látara bí a fẹ́ rí mọ́ṣáláṣí kankan mọ́, a sì fẹ́ rí kẹ́nìkan lóhun gbàwẹ̀ Ramadan, a fẹ́ rí kẹ́nìkan lóhun lọ Mákà, a fẹ́ rí kẹ́nìkan ó ṣe wáàsí mọ́, a fẹ́ rí gbogbo òfin yẹn wọ́n ṣàdínà Islam. Tó bá ti rí bẹ́ẹ̀ padà hijira tún ti dé. Ìyẹn lè migrate kúrò níbi tí wọ́n bá ti, ó yẹ kí ìhun tiẹ̀ migrate, kì í ṣe pé ìyẹn lè migrate, ó yẹ kó migrate kúrò níbi tí wọ́n bá ti jẹ́ ọ̀ṣẹ̀sìn lọ síbi tí ẹ bá ti rẹ́sìn ṣe. Naam, Ànábì sallam wá gbé Khalid ọmọ Walid dìde ìpè òòṣà ńláńlá tí ń bẹ Mákà tán pè ní Uzza, òòṣà Uzza ń pé kó lọ wò, ẹ lọ wò lulẹ̀. Ó wá débẹ̀ wọn àtàwọn tó kó lẹ́yìn. Nígbà wọn débẹ̀ wọ́n gún tábà kan wọ́n ṣá, ó dàbí ìgbà kó ti lọlẹ̀. Ó wá fún Ànábì lábọ̀ pé àwọn ti wò. Ànábì ní wa hal ra'ayta shay'an, nígbà tẹ́ wò ṣe rí nǹkan kan. Aláwọn ò rí nǹkan kan. Ànábì ní ẹ tí wò, ẹ padà lọ́bẹ̀, ẹ tí wò, ẹ dìgbà tẹ́ bára pẹ̀rẹ̀. Wọ́n á padà sí díẹ̀. Nígbà tí wọ́n ṣá láàkí tán wù tégbòtégbò tó lulẹ̀, wọ́n rí tí arábìnrin kan jáde láti inú òòṣà yẹn. Arábìnrin yẹn ó jẹ́ dúdú ni látòkè délẹ̀, òhò sí ló wà, kò sáṣọ lára ẹ̀. Ó jáde láti inú òòṣà yẹn, ó dẹ̀ jáde ń sìn lọ, ń pariwo ń sunkún lọ. Wọ́n mọ̀ náà bí tó lọ ó gbà bì kan lọ. Bí ó ṣe jáde tó fẹ́ máa lọ, tí wọ́n wá tí wọ́n wá ń pé ń bológbà tí wọ́n rí, wọ́n lọ fún Ànábì sallam lábọ̀ pé a ti wó nísìn o, a sì rí arábìnrin kan tó jáde láti inú òòṣà Uzza. Ó dúdú, ó sì nánu lórí tó gùn. Nígbà táwọ̀ tún táwọ̀ sí táwọn pé ń bológbà àrí mọ́. Ànábì ní àlìjẹ̀nú tí ń bẹ nù òòṣà yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ náà nù, ẹ ṣẹ̀ṣẹ̀ wó nu. Àlìjẹ̀nú tí ń dà wọ́n láàmú tán fi ń rò pé nǹkan kan bẹ tí ń jó òòṣà, tó lóòṣà fi gbé òòṣà gbọ́, àlìjẹ̀nú tó sápamọ́ sínú ẹ̀nù tí ń dá wọn lóhùn, abo ni. Òun ló jáde òhò lọ sá lọ. Àwọn náà ti mọ̀ ipá bo ni lójú wọn sọ òòṣà yẹn náà Uzza, abo Azizu. Wọ́n gbà pé Ọlọ́run jẹ́ Azizu, òòṣà Uzza wá ń jẹ́ Uzza. Wọ́n ní Ànábì sallam àlìjẹ̀nú tí ń yọ wọ́n lẹ́nu ń bẹ̀nu, ó ti ń bàbàrà rẹ̀, ó ti ń bọ̀wọ̀ rẹ̀ kọjá bó ti yẹ. Ṣètánì ó yan àlìjẹ̀nú kan síbẹ̀ pé mọ́ lọ́dà aláàmù. Wa man ya'shu an dhikri rahman, ẹni tó bá ti lóhun ó kúrò níbi ìrántí Ọlọ́run. Olúwa ní nuqayyid lahu shaytanan fa huwa lahu qarin, àádẹ èṣù kan sí èṣù ní ọmọ dà aláàmù. Gbà tí wọn náà ti mú irọ́, ó ti mọ́nà ọ̀rọ̀, èṣù ó wá bọ́ lọ́wọ́ sí. Tá bá ti mú pé a fẹ́ máa forí balẹ̀ fókúta yìí, tá bá ti mú níṣẹ́ kò ní pẹ́ kò ní jìnnà. Ẹ rí i pé ní tán bá ń tọrọ ń di òòṣà yẹn àti nǹkan tán bá ní kó máa ṣe, òòṣà yẹn ó máa mì, yóò máa da nǹkan rú. Ó lè máa gbáriwo nú ilé àbí kíní ká òòṣà kíní kan ní o, ẹ̀jẹ̀ ní ń fẹ́ o, ẹ̀jẹ̀jẹ̀ fún un ní ti ń fẹ́ o, yóò dà lúrú o. Àlìjẹ̀nú kan ní yọ wọ́n lẹ́nu, kò fẹ́ kán rọ́lọ́run sìn náà ni, kò jù bẹ́ẹ̀ lọ. Yóò máa wá gbínú ẹ̀, yóò máa gbẹbọ lọ́wọ́ wọn, ẹbọ kàǹkà tí kagun láyà, wọ́n máa wó oúnjẹ fún un lọ́fẹ̀ẹ́, yóò máa jẹun sí wọn lọ́rùn bẹ́ẹ̀, yóò máa tàn wọ́n. Nígbà tí Khalid ibn Walid wó Uzza, obìnrin tí ń bẹ ń bẹ jáde pé ìgbádùn tó gbá ní Mákà yìí náà tó bọ́ta, ọ̀dẹ̀ bọ́ta wọn wá àtì. Wọ́n tà Ànábì sallam tún gbé àwọn kan náà dìde sí òòṣà tán pè ní Manat, òòṣà abo òòṣà lòun náà. Wọ́n tiẹ̀ ní wọ́n rí àlìjẹ̀nú yẹn pa ń tiẹ̀ nígbà tó jáde, wọ́n ṣá wọ́n ṣá sílẹ̀ ńlẹ̀. Wọ́n sì fún Ànábì sallam lábọ̀
Ànábì wá tún gbé Khalid ibn Walid dìde bákan náà lọ sí ìdílé tán pè ní ìdílé Juzaima lọ pè wọ́n sí Islam. Ìtòsí Mẹ́kà ń bẹ náà wọ́n wà, sọ fún wọn pé kí wọ́n gba Islam. Gbà ó débẹ̀ àwọn ará abẹ ní Saba'na a ti gba ẹ̀sìn sánmọ̀, ẹ̀sìn àwọn tán máa ń wo sánmọ̀ ṣẹ̀sìn, wọn fẹ́ wọn pè ní Islam torí wípé ará Mẹ́kà níjọ́ tá Ànábì sallam ń bẹ Mẹ́kà tí àwọn tó gba Islam wọ́n máa pè wọ́n ní sọ́bà àbí sọ́bíà. Àwọn ẹ̀sìn kan dẹ̀ ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ká Ànábì ó tó dé tán pè wọ́n ní sọ́bíà. Àwọn yẹn wọn kì í sin òòṣà orílẹ̀, wọ́n gbà pé òòṣà sánmọ̀ ọba kan bẹ ní sánmọ̀ tó yẹ káwọn máa sìn, àmọ́ wọn a tún máa wu àwọn àràwọ̀ sìn, wọn a máa wu àwọn àràwọ̀ sìn, kò jẹ́ a lè pè wọ́n ní ẹlẹ́sìn òdodo, àwọn náà ń sìn ìràwọ̀. Nígbà tá Ànábì wá dé ẹni àṣetọ́ tí ń pèpè sí kásìn ọba tí ń bẹ ń sánmọ̀ ní sọ́bíà ní ọjàre, ẹni bá ti di mùsùlùmí wọ́n mọ̀ ní sọ́bà. Ìgbà tí í ṣe Khalid ibn Walid ní ẹgbà Islam wọ́n ní sọ́bànà ó ní ẹ sọ pé aslamna àti di mùsùlùmí, àwọn tó ń lagídí wọ́n ń ṣe sọ́bànà. Bẹ́ẹ̀ ni tán gbà lérò pẹ̀lú sọ́bànà náà ni pé a ti gba ẹ̀sìn yín, àgbẹ̀ ẹ̀sìn yín. Khalid ibn Walid nígbà tí wọ́n ti lo language tó wọn ní ó lò àfi kó wọn pa wọ́n, tí ó sì sí pípa nínú àṣẹ tí Ànábì sallam fún. Ó pa wọ́n nígbà tí ó padà dọ́dọ̀ Ànábì tẹ́wọ́ sọ́lọ́run pé Allahumma inni abra'u ilayka mimma sana Khalid. Ọlọ́run mi ìmọ̀ sí ti Khalid ṣe o, mi ìmọ̀ sáṣìṣe tó ṣe yìí, èmi kọ́ mọ́ pa láṣẹ bẹ́ẹ̀ o, ìní ó pa wọ́n o. So yẹn náà tún júwe fún wa kí ni intention Ànábì sallam tó gbé wọ Mẹ́kà, kì í ṣe intention pípa. Lójú ọmọ sọ pé ti Khalid ṣe yìí mi ọmọ sí o. Ànábì sì ni ó yẹ lọ sanwó tanran gbogbo àwọn tí wọ́n pa owó blood money wọn, owó ẹ̀mí wọn. Ànábì sallam ni ó ṣe ìnáwó ẹ̀. Ọ̀rọ̀ náà ló di wàhálà láàrin Khalid ọmọ Walid àti Abdurrahman ọmọ Auf tóun ti jẹ́ kan gbòógì nínú àwọn sàábì tó ti gba Islam láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé, níbi tí wọ́n ti ń bá Khalid wí ó ṣe pa wọ́n, ó ṣe kíní kan, wọ́n bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ síra wọn. Ìró tẹ Ànábì sallam pé Abdurrahman àti Khalid ti ń jà o. Ànábì débẹ̀ l'Ànábì ń bá Khalid wí má kọjú sáwọn sàábì mi mọ́, má kọjú sáwọn sàábì mi mọ́. Ṣé ń pé Khalid ṣẹ̀ṣẹ̀ gba Islam ń jó ní tiẹ̀ ni, ó ṣẹ̀ṣẹ̀ gba Islam rẹ̀ bóyá bí ọdún kan ní Yorùbá tá à ń sọ yìí. Pé gbogbo tó bá wù kó o ṣe lójú ọ̀nà Islam, Ànábì sọ bẹ́ẹ̀ pé law anfaqa ahadukum mithla Uhudin dhahaba, ẹ bá àná tó tó àpáta Uhudu ní gold kẹ tí ẹ fi ṣe sàárà sójú ọ̀nà Ọlọ́run ọba, ẹ lè tó àwọn sàábì mi. Ànábì ń sọ bẹ́ẹ̀ fún Khalid kí ó ṣe bẹ̀rẹ̀ ní ó lè wàhálà táwọn ilé ìṣe láti bẹ̀rẹ̀ àjọ fojú iná ni. So má sọ̀rọ̀ sí wọn, má jájú mọ́ wọn mọ́, ó sì bẹ̀rẹ̀ ṣànífín sí wọn. Ànábì sallam ń sọ bẹ́ẹ̀ fún Khalid ibn Walid, tíyẹn náà tún jẹ́ àmọ́ pàtàkì àwọn àgbà nínú àwọn sàhábà tán tètè gba Islam. Gbogbo yìí ṣẹlẹ̀ nínú oṣù Ramadan nígbà tá Ànábì sallam wà ní Mẹ́kà. Ramadan wá kulẹ̀ ó wà Mẹ́kà ní ìró dé bá Ànábì pé tọ́ ibi tẹ́ ẹ ti ń pa náà fìtínà tẹ́ ń dunnú ń pẹ́ ṣàṣeyọrí Mẹ́kà. Àwọn ará Taif, ìdílé tí ń bẹ nítòsí Taif, ìdílé Hawazin àti Thaqif, wọ́n ti ṣarajọ o, wọ́n ti gbúrò pé ará Mẹ́kà ti gba Islam, wọ́n gbúrò pé ará Mẹ́kà ti di mùsùlùmí, wọ́n wọnú ẹ̀sìn yẹn lọ́tún níjàmọ́. Wọ́n ti wá rò pé bọ́pẹ́ bóyá ẹ padà dọ́dọ̀ àwọn náà wọ́n ti dìde ogun, wọ́n ti ń bọ̀ wá ká yín mọ́, kódà wọ́n ti ń bọ̀ lọ́nà báyìí. Wọ́n ní kẹ́ tó wá bá wọn àfi káwọn wá bá yín. Ṣé Ànábì sallam sì nípa lẹ̀mọ́ pé wọ́n bá wọn jà? Kò sínú pláàni Ànábì. Kì í kógun ja ìdílé kankan láì ṣe pé ìdílé ọ̀hún ti bá wọn jà. Ẹ ní rí nínú tàn yìí pé àwọn kan l'Ànábì wá lọ bá jà ní dédé àkókò báyìí àbí ń jọ́ báyìí wọn sì ṣe nǹkan kan fún. Ẹ rí i pé láti ìgbà tá a ti ń pìtàn rẹ̀ bọ̀ sallallahu alaihi wasallam, gbogbo àwọn ogun tó jà ẹ rí ń tọ́fà àti sábàbí kọ̀ọ̀kan ní pé wọ́n ń fẹ́ràn nínú kan pa àwọn mùsùlùmí, àbí kó jẹ́ sí pé àwọn náà wọ́n kéde ogun, àbáwọn ni wọ́n ń palẹ̀ mọ́ ogun. Tá Ànábì ó wá yọjú sí wọn pé kẹ́ tó wá ẹ̀jẹ̀ ń wá bá yín, mo gbọ́ pé ń palẹ̀ mọ́. Táwọn náà sì ní jiyàn pé a palẹ̀ mọ́ o. Tẹ́ sí pé fáàkì ni pé wọ́n ń palẹ̀ mọ́ fẹ́ wá bá Ànábì jà tó tọ́ sallallahu alaihi wasallam. Ànábì ò rí tí wọ́n rò, wọ́n sì kóra jọ wọ́n fẹ́ wá jà lógun. Ó di ìdílé tó tóbi wọ́n pè wọ́n ní Hawazin àti ìdílé Thaqif. Ẹni tó ṣàkóso gbogbo wọn tí ń lọ tí ń bọ̀ tí ń pé ẹja tètè lọ kógun jà, wọ́n pa arákùnrin náà ní Malik ibn Auf.
Ànábì sallam wá ní ẹ má jẹ́ ajíjẹ̀bi làbárì tá gbọ́ yìí ṣé tòótọ́ ni àbírọ́ ẹ lọ́ọ́ bá mi wádìí ó gbẹ́ nìkan dìde ń pé lọ́ọ́ lúmọ̀ àárín àwọn ará Thaqif àti ará Hawazin má jẹ́ wọ́n mọ̀ ipá tọ̀dọ̀ mi ló ti wá láti lè mọ pàtó kí wọ́n kí ní ìṣẹ̀lẹ̀ tòótọ́ nígbà tó sì débẹ̀ ó mú làbárì wá bá Ànábì pé tòótọ́ ni o wọ́n ti palẹ̀ mọ́ nǹkan ogun kalẹ̀ wọ́n ti dìde wọ́n ti ń gbé ní àjò bọ̀ wá láti wá àtàkì ní Mẹ́kà. Ànábì wá ké sí gbogbo àwọn mùsùlùmí tẹ́ ẹ̀ bá dàdé nígbà tán bọ̀ wá Mádínà tán bọ̀ wá Mẹ́kà láti Mádínà a ní 10,000 ni wọ́n kó wá àwọn ọmọ ogun tán tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba Islam tán ṣẹ̀ṣẹ̀ wọlé sínú ẹ̀sìn Islam lọ́pọ̀ jù nínú àwọn tí wọ́n tẹ̀lé Ànábì wá sí Mẹ́kà àtàwọn tán jẹ́ mùnáfìkí ní Mádínà àwọn náà tẹ̀lé Ànábì wá Mẹ́kà ní nọ́mbà fi pọ̀ tó bá wọn 10,000 àwọn ará Mẹ́kà Ànábì sallam mú 2,000 nínú wọn ṣe mọ́ kí òǹkà di 12,000 àwọn lànàbì kó lẹ́yìn ń pé yá wọ́n láwọn ìdílé Hawazin àti Thaqif wọ́n ti ń bọ̀ wá pàdé wa kán mọ́ káwa mọ́ Mẹ́kà ń bí ẹ̀já lọ pàdé wọn lọ́nà wọ́n wá gbéra dìde wọ́n fi Mẹ́kà lẹ̀ gbà tí wọ́n fẹ́ máa lọ Sọfwan ibn Umayyah tá a sọ pé Ànábì fún ní grace period tó lóun fẹ́ máa lọ òun fẹ́ ronú sí Islam yẹn wò ẹ fóun lóṣù mẹ́rin kóun fi gbé yẹ̀ wò kóun ṣe research òun dáadáa tó bá tẹ́ òun lọ́rùn òun ó gbà tí ó bá tẹ́ òun lọ́rùn òun ò ní gbà òun náà l'Ànábì wá yá nǹkan ogun lọ́wọ́ rẹ̀ kún àwọn nǹkan ogun tó ti kó dání láti Mẹ́kà tẹ́lẹ̀ ṣẹ́wọ̀n kíkà tó kúrò Mẹ́kà Ànábì sọ fún wọn pé ẹ kó nǹkan ogun dání àmọ́ bóyá ará Mẹ́kà ó dalẹ̀ a sì mọ̀ bóyá àmọ́ tí wọ́n ṣe àwọn náà ti jáde níjáde pé wọ́n jagun àwọn nǹkan ogun tí ń bẹ lọ́wọ́ wọn wọ́n rí pé bóyá kò lè tó Ànábì wá ní kí Sọfwan ibn Umayyah kí ó yá wọn náwọn nǹkan ogun mélòó kan ẹlẹ́bọ ni kìí ṣe mùsùlùmí Ànábì sì tún yá nǹkan ogun lọ́wọ́ rẹ̀ sallallahu alayhi wa sallam so eléyìí náà tún kọ́ wa lẹ́kọ̀ọ́ mi wípé ó jẹ́ lẹ́bọ kò túmọ̀ pé kò ṣeé bá ṣe mùsùlùmí sì lè wá ìrànlọ́wọ́ ẹni tí kìí bá ṣe mùsùlùmí tó bá di pàṣẹ pé a fẹ́ jagun ẹ̀sìn a ti sọ̀rọ̀ briefly lérí eléyìí náà nígbà tá à ń sọ̀rọ̀ ogun Uhud tánàbí sàlámù ní táwọn kan fún mọ́ràn pé kó wá ràn lọ́wọ́ àwọn Yẹ̀húdì kan ń pé kan á sọ̀pọ̀tì wọn tánàbí náà mi fẹ́ wá ràn lọ́wọ́ àwọn ẹlẹ́bọ tá a fi ń sọ pé ṣètùmọ̀ rẹ̀ ni pé kò tọ́ kí èèyàn máa wá ràn lọ́wọ́ ẹlẹ́bọ ní gbogbo ìgbà tá a fi sọ pé láwọn àyè kan Ànábì sàlámù náà wá ràn lọ́wọ́ àwọn ẹlẹ́bọ lójú ogun example rẹ̀ rí Sọfwan ibn Umayyah àwọn yá nǹkan ogun lọ́wọ́ ẹ̀ tánàbí sàlámù sì padà ṣe àdápadà fún àwọn ìjọ Hawazin àwọn ìdílé yẹn àwọn náà ti ń jáde bọ̀ wá pàdé wọn ìjáde wọn wá jẹ́ ìjáde àgọ̀ àwọn ìdílé kèfèrí tó fẹ́ bá Ànábì jà ìjáde àgọ̀ ni wọ́n jáde ṣe mọ́ ń tọ́fà òun ni kéńgbà wọn jáde olórí wọn Auf ibn Malik ibn Auf ó pàṣẹ pé kí gbogbo àwọn ìyàwó àwọn náà jáde pẹ̀lú àwọn usually wọn ní mọ́ àwọn ìyàwó lọ sójú ogun àwọn akọgun àwọn ọ̀dọ́ náà ni ó lọ jagun wọ́n á kó gbogbo àwọn obìnrin dání bíbà wọ́n sì kó àwọn ọmọ dání àwọn ọmọ kéékèèké kódà ẹni tí ń tọ́wọ́ tó ń tọ́mọ lọ́wọ́ ọmọ kókó gbogbo kó wọn fẹ́ nìkan lẹ̀ sílé wọ́n ní kí gbogbo wọn tán tilétilé àwọn ẹranko tán ń sìn náà àwọn dábàá tí ń jẹ́ property wọn ní báǹkì tán fowó sí ńgbà náà ẹran rànkúnmí nǹkan kan màálù àwọn tán ń sìn rànkúnmí lọ́pọ̀ jù àtàwọn ewúrẹ́ wọ́n kó gbogbo ẹ̀ jáde góòlì gbogbo property tí kálukú ní kálukú kó jáde wọ́n tán tilétilé bàbá kan àgbàlagbà ni wọ́n pè ní Dureid ó ti dàgbà òun náà tẹ̀lé wọn jáde òun ni wọ́n sọ pé ṣé tí ń gbọ́hùn àwọn obìnrin tó pọ̀ tó báyìí ń gbọ́hùn àwọn ọmọ kéékèèké tí ń sunkún ṣógun náà là ń lọ ṣá wọ́n lógun náà kò rí náà mọ́ wọ́n ní ẹ mú mi ìṣó lọ́dọ̀ Malik ibn Auf tó jó lórí Malik ibn Auf àgbàlagbà lèmi mo ti ń jagun ọdún ti pẹ́ mo dẹ̀ lẹ́ experience ṣógun náà là ń lọ tá a kó àwọn obìnrin dání báyìí tá a sì kó gbogbo àwọn ọmọ kéékèèké dání ó ní tó dé tó fà tóun fi ṣe bẹ́ẹ̀ ni pé òun ò fẹ́ kí àwọn akọgun òun kí wọ́n máa ronú àti sá lójú ogun òun fẹ́ kán máa rí àwọn ìyàwó wọn lẹ́yìn kán máa rá àwọn ọmọ wọn tòsí kán máa wò pé hey táwọn bá lùzì ogun yìí àwọn máa dọ́mọ ọlọ́mọ ìyàwó àwọn máa dìyàwó níyàwó nítorí náà ẹja fi gbogbo ẹ̀mí jagun yìí nítorí kán lè fi gbogbo ẹ̀mí jà kọ́mọ̀ sí nǹkan kan tẹ́nìkan mọ̀ rò pé bóyá òun ó dé bá ń lé lòun fi kó gbogbo àwọn bàbá yẹn ní ó bùkù gan ibi tó rò ó lọ yẹn ọ̀dá rárá torí ogun bákan méjì ni
nínú kẹ́ win àbí kí wọ́n borí yín. Tẹ́ bá win, tẹ́ kó ìyàwó àtọmọ dání, tẹ́ padà ṣàṣeyọrí ibẹ̀, tó báríkà yín. Àmọ́ tó bá ṣẹlẹ̀ pé padà win, àwọn ìyàwó yín àtọmọ yín wọ́n dọmọ ọlọ́mọ, wọ́n di ìyàwó níyàwó. Tẹ́ bá kó àwọn ọmọ yín, tẹ́ bá kó wọn lẹ̀ sẹ́yìn, tó bá jẹ́ yín lẹ win, ẹ dé padà bá àwọn ọmọ yín lé àti ìyàwó yín lé àtàwọn nǹkan ní. Tó bá jẹ́ pé ẹ fìdí rẹmi lójú ogun, abẹ́ ẹ lulẹ̀ lójú ogun, ẹ sì tún láǹfààní àti sá. Àwọn kọ̀ọ̀kan tó bá rí bí sánú yín, wọ́n ò rí bí dé sí. Wọ́n níyàwó àtọmọ tán fẹ́ bá pàdé ńlé. Àmọ́ nígbà tẹ́ tán tilétilé yìí, tógun yìí ọ̀bá tẹ́ ẹ̀ bá ṣẹ́gun yìí, ajá sí pé ìran yìí ti parẹ́, ẹ ti ràṣú pátápátá. Òòró dáa o. Wọ́n ní mọ́lí kúgbọ́n àwọn òfúṣà yàrí ṣàǹṣà gidi, kò gbọ́mọ̀nà àgbà. Ó yẹ kí bóun ṣe bó báwọn ti ṣe nù, bó ṣe kó gbogbo àwọn ọmọ ìyàwó àti gbogbo nǹkan ni wọ́n dá nínú. Wọ́n ní rotẹ́ ànábì sallallahu alaihi wasallam pé wọ́n náà mọ̀ tán tilétilé ni. Kódà wọn kó ànábì bá bú ẹ̀rín pé a ṣe ọkùnrin yóò ní làákàyè kò mọ ogún jà ni. Dodo tó kó dání nǹkan mọ́ pé nǹkan ọ̀rọ̀ àwa mùsùlùmí nù. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ni máa lọ. Wọ́n ń súnmọ́ra wọn díẹ̀díẹ̀. Àwọn sàhábà ànábì láwọn tó ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ní àwọn ará Mẹ́kà ṣe mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù kò tí ì póṣù kan. Ìsìláàmù wọn gan ò tí ì mature. Ibi wọ́n ti ń tẹ̀lé ànábì lọ, wọ́n pàdé igi kan, wọ́n pe igi náà ní dhatu anwat. Ni àwọn ará Mẹ́kà bá ń sọ fún ànábì sallallahu alaihi wasallam pé ànábì igi yẹn ó ní history ní region yẹn. Pé gbogbo kìí ṣe igi lásán ni wọ́n kà á sí. Gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ lọ sójú ogun, wọ́n á kó àwọn nǹkan ogun wọn lọ sí di igi wọn. Wọ́n gbà pé igi yẹn ti bless àwọn nǹkan ogun àwọn báwọn. Ogun táwọn bá lọ lẹ́yìn ìgbà náà, àwọn jà àjàyè làwọn jà. Ẹni bá ń wọ́ ọmọ náà wọ́n lọ sí di igi yẹn, zatu anwat, àtẹni tí máa ń wáyàwó. Wọ́n gbà pé bí igi ìrókò tí Yorùbá náà máa sọ pé àwọn débùrókò owó ẹ̀yìn, òòjọ́ kọ́ lolúwéré mú ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àlìjẹnú kan sì ní gbé bẹ́ẹ̀ tọwọ́nú igi olúwéré tí ò yé Yorùbá. Àwọn ará Mẹ́kà náà ní igi yẹn wọ́n pè ní zatu anwat, igi yẹn igi àràbà tó tóbi ni. Wọ́n á kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, wọ́n á sọ fún ànábì pé ìjà ńlá náà dhata anwatin kama lahum dhatu anwat. Ànábì ò sì báwa náà wá zatu anwat báwọn ẹlẹ́bọ ṣe ní zatu anwat, àwọn náà fẹ́ nírú nǹkan tí ó similar sí concept yìí. Àwọn tó ẹ̀ṣẹ̀ di mùsùlùmí wọ́n sọ bẹ́ẹ̀ fún ànábì. Ànábì ní innakum qawmun tajhalun, aláìmọ̀kan ní. Irú ọ̀rọ̀ táwọn ìjọ Musa sọ lẹ́yìn náà ń sọ. Kí làwọn ìjọ Musa sọ? Nígbà tóun náà kó wọn kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn kan táwọn náà ń dórí káwó ṣàbáyì. Ọmọ Ísírẹ́lì wá ní àyà Musa ij'al lana ilahan kama lahum aliha. Ó sì báwa náà wo ṣàtàmọ̀ sìn. Àwọn eléyìí ló ṣàtọ́pọ̀, tó bá tiẹ̀ báwa ẹyọ kan ó ti tó àwà. Ilahan ẹyọ kan kama lahum aliha, báwọn eléyìí ṣe ní ìjọpọ̀ yìí. Musa ní innakum qawmun tajhalun, aláìmọ̀kan ni. Inna haula'i mutabbarun ma hum fihi. Ṣẹ́yìn ò rí pé àwọn tí wọ́n ń sin igi yìí, àwọn tán gbẹ́bọ sí di igi àràbà olúwéré àbí wọ́n ṣe ń pè é, àti gbogbo àwọn wọ̀nyẹn tí igi tí wọ́n sìn nílẹ̀ Yorùbá àti káàkiri ìlú mi náà. Inna haula'i mutabbarun ma hum fihi. Rí pé táwọn eléyìí ń ṣe yìí ìranù ni. Nǹkan tí ò lẹ́yìn tí ò lábọ̀. Wa batilun ma kanu ya'malun. Iṣẹ́ tí ó bàjẹ́ ni iṣẹ́ tán ń ṣe. Ẹ̀sìn lọ́hùn lóhùn nìkan, ọba tó kó yín là lọ́wọ́ Fáráò. Irú ọ̀rọ̀ tá ànábì Musa wá sọ fáwọn ọmọ Ísírẹ́lì lànábì náà wá sọ fárá Mẹ́kà pé ẹ̀mí yín jọra yín púpọ̀, ẹ̀mí yín ju ẹ̀mí àwọn tí ń tẹ̀lé Musa táwọn náà ń béèrè òòṣà lọ́wọ́ rẹ̀. Kẹ́sìn lọ́wọ́n ọba nìkan ó ti tó yín. Wọ́n kúrò ńbẹ̀. Inú wọn wá ń dùn nígbà tán lọ dúdú àwọn mùsùlùmí wípé àpọ̀. Ṣé mo pé gbogbo ogun tá ànábì ń jà kò sí ìtí nọ́mbà wọn tó báyìí rí láyé. 12,000. Ara wọn ń yá ìpè ìlú òláwọ̀ àjẹbẹ̀rún àjẹkínní kan, wọ́n pípọ̀ yẹn jọ wọn lójú. Ọlọ́run wá fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìpè náà nọ́mbà kọ́lẹ̀ fi ń jà. Rántí jọ́ tẹ́ jagun Bádìrì ni, mélòó ni yín jọ náà? Walaqad nasarakumullahu bi Badrin wa antum adilla. Ọlọ́run ràn yín lọ́wọ́ ń jọ́ tẹ́ jagun Bádìrì ẹ̀ sì tó nǹkan. Pọ̀ ẹ̀yin 313, ẹ kojú 1,000, ẹ sì borí. So nọ́mbà kọ́ ni strength yín, nọ́mbà kọ́ ni àdá yín, mú bèrèbèrè àdá yín kọ́ lẹ̀ fi ń jà, ìmánì ìgbàgbọ́ yín lẹ̀ fi ń jà. Ẹ wo ọjọ́ tí wọ́n jagun Ahzab, ìjọ tí àwọn ìdílé Kùrẹ́ṣì Mẹ́kà
àtàwọn ìdílé míì tán jẹ́ lẹ́bọ Gàtọ̀fánù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n kóra wọn jọ tán wá pàdé àwọn ànábì Madina sallallahu alayhi wa sallam tí wọ́n tún fẹ́ wọlé látẹ̀yìn táwọn Yẹ̀húdí tẹ́ ń bẹ lẹ́yìn náà ti gbàbọ̀dè. Ẹ sọ fún mi ṣé nọ́mbà àwọn mùsùlùmí tó nǹkan jọ náà tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ tàwọn kèfèrí? Àmọ́ kí lọ́lọ́run padà ṣe wa hazamal ahzaba wahdahu fúnra ẹ̀ nìkan ló ṣẹ́gun yẹn ọdẹ atẹ́gùn sáwọn kèfèrí. So kìí ṣe nọ́mbà ní strength, bẹ́ẹ̀ ni kìí ṣe nọ́mbà ní kíkéré nọ́mbà la fi mọ̀lẹ̀ ẹni Ọlọ́run bá fẹ́ kún lẹ́yìn tó bá fẹ́ kín lẹ́yìn ni. Nígbà tí ẹ̀kọ́ yìí ò tí yá àwọn tó yẹ ṣe gba Islam, àwọn òye yìí kò tí ì sinlẹ̀ sí wọn lára, àwọn bá ń fi nọ́mbà ṣe fáàrí. Ṣẹ́rí nígbà tí wọ́n pàdé pẹ̀lú àwọn ọ̀tá tán fẹ́ bá jà, àwọn ọ̀tá ti ṣáájú wọn dé ibi tí wọ́n bá tún fi ìdìsán ti fẹ́ jà, wọ́n tún kó ibi tá a ṣẹ́tù sí tí gbogbo owó ti pàdé náà ni. Ọ̀tá ti wá kọ́kọ́ débẹ̀, wọ́n ti lọ háìdì sáwọn kọ̀rọ̀. Wọ́n dẹ̀ ti predict ibo làwọn mùsùlùmí ó ṣe rìn. Bí wọ́n ṣe predict àwọn mùsùlùmí gẹ́lẹ́ náà làwọn mùsùlùmí ṣe rìn. Wọ́n ti gbà pé wọ́n fẹ́ wọnú ilẹ̀ yìí, ilẹ̀ yẹn dagun. Tán bá ti wọ bẹ̀ àmọ́ ta wọn lọ́fà mọ́ bẹ̀, àmọ́ tán bá ti wá ti di wọn mọ́ wọlé dáadáa àmọ́ wá ta gbogbo wọn lọ́fà mọ́ bẹ̀. Báwọn mùsùlùmí ṣe débẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wọlé tán wọlé síbẹ̀ tí wọ́n mọ̀ pé àwọn kèfèrí ti sá pamọ́, wọ́n ti háìdì káàkiri. Nígbà tí ó ṣe díẹ̀ báyìí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní máa ta fanu, ọfà bá àwọn mùsùlùmí gan-an táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní máa kú. Àwọn èèyàn sá padà, wọ́n sá. Àwọn tí ìsìláàmù ti dùn lára nínú àwọn tán gba ìsìláàmù Mẹ́kà ń jò ní tí wọ́n sì jọ́ta Ànábì sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ rí, wọ́n kàn ṣàgbà ìsìláàmù yẹn bákan pé tá a bá gbà kọ́mọ yẹn ti pé wọ́n mọ̀ fojú wò àìpá wà lọ́tà Ànábì. Ńbẹ́ ni wọ́n ti ń ṣe yẹ̀yẹ́ nípa idán tí ọ̀rẹ́ yín Ànábì sallallahu alaihi wasallam wọ́n rí fáà sí wọn, ọ̀rẹ́ wa idán ti ń pa, idán rẹ̀ jálè ní ọwọ́ ti bà á, wọ́n ń ṣe yẹ̀yẹ́. Àwọn mùnáfìkì tó tẹ̀lé Ànábì wá láti Mádínà náà ń ṣe yẹ̀yẹ́. lọ́wọ́ adita Ànábì sallallahu alaihi wasallam fún rẹ̀ ó wá jáde síta. Nígbà tí gbogbo èèyàn ń sá, Ànábì sallallahu alaihi wasallam wá jáde kódà lórí kẹ́tẹ́kẹ́tẹ́, kìí ṣe ràkúnmí ló ti gùn ká tó wá pé bóyá ẹṣin là fi jagun. Ànábì ò tún wá gun ẹṣin, kò gun ràkúnmí, kẹ́tẹ́kẹ́tẹ́ lásán, dọ́ńkì téèyàn lè gbé sáré àbí dọ́ńkì lè sáré, yóò mọ mi tìtì báyìí tí bá rìn ní yóò mọ mi tìtì kò lè sáré, wọn yìí fi jagun. Orí dọ́ńkì l'Ànábì wà, lórí dọ́ńkì yẹn náà ní tí wọ́n ń bẹ́ gìjà ní sọ pé èmi ni Muhammadu, láàrin ibi tán ti ń tafà gangan tí gbogbo yẹn ti sákúrò ń bẹ̀ ni wọ́n ń lọ bẹ̀ pé èmi ni Muhammadu ana nabiyyu la kadhib ana ibnu Abdul Muttalib, èmi ní òjíṣẹ́ Olúwa tí kìí ṣòkùrọ́, èmi lọ́mọ Abdul Muttalib. Tí ń ya dúró sàábí lẹ́nu pé ha Ànábì mọ̀ láyà o, lóhun nìkan ó jáde sí ibi wọ́n ń tafà sí, nǹkan kan sì ṣe sallallahu alaihi wasallam. Ẹni tá pè lólórí gbọ́dọ̀ lákin, kò gbọ́dọ̀ jójú èèyàn tí èkú tí ó kọjá tí ó máa wá sá káàkiri inú ilé. Ìwọ tí ìyàwó àtọmọ sá wá bá, wọ́n náà wá ń sá lójolójo káàkiri, wọ́n wá ń wá ọ káàkiri, ó wá ń dún bíi ó ń dún bíi ìgbà pé náà gbé ọ lérí pé òkè kúté àbó orí ayán, àwọn àti ẹgbẹ́ ẹ̀pá òun fò káàkiri inú ilé. Níwọ̀ tó jẹ́ baálé ilé kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n níjọ́ kan Mádínà Ànábì sallallahu alaihi wasallam wọ́n gbáriwo láàrin òru tí wọ́n mọ ń bó láriwo yẹn ti ń wá, ń dàbí ìgbà pé àbáwọn kan ń bọ̀ wá tán fẹ́ wá kógun ja Mádínà. Wọ́n gbọ́hùn bí ẹṣin bí ariwo bí ìgbà pé àwọn ọmọ ogun kan ń bọ̀ wá. Ànábì sallallahu alaihi wasallam ibi tí gbogbo yẹn ti ń dìde pé kí ní ṣẹlẹ̀, ẹ lọ bẹ́ẹ̀ lọ wò. Táwọn tó fẹ́ lọ wò náà tí láyà àti lọ ni wọ́n bá rẹ́ nìkan tí ń gbẹ́ṣin bọ̀ láàrin òkùnkùn. Nígbà tó ń tọ̀ wọ́n sì súnmọ́ lọ bá dà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ànábì wa sọ fún wọn pé fọkàn balẹ̀, kò sí nǹkan kan, mo ti lọ wo ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àṣà Ànábì ti gbáriwo yẹn kan tó gbọ́, òun ti lọ bẹ̀ lẹ́ẹ̀kan náà. Kò mọ jí àwọn sàábé pé Abubakar, Umaru, ẹ lọ wo ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ ọ̀hún. Òun wà á sá pamọ́ sí abẹ́ pílò àtàbẹ́ bẹ́ẹ̀dì. Kìí ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. Ìgbà tí gbogbo akin sá sẹ́yìn ní ojú ogun Hunain, ogun tí wọ́n jà yìí là ń pè ní ogun Hunain. Ogun tí wọ́n jà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí là ń pè ní ogun Hunain. Ogun yìí l'Ànábì bá àwọn Hawazin àti ìran Thaqif ló bá wọn jà nínú oṣù Shawwal tó tẹ̀lé Ramadan. Ànábì sallallahu alaihi wasallam fún rẹ̀ ló kù ní battlefield, dúdú kálukú sá sẹ́yìn.
anabi wa ń sọ fún wọn pé èmi ni Muhammadu fẹ́ni tí ó bá dá mi mọ̀ èmi gangan lẹ fẹ́ bá jẹ́ èmi lẹ ń wá. Nígbà tí anabi wa jáde ìjáde rẹ̀ wá ṣe gbogbo àwọn mùsùlùmí yòókù lákin àwọn tó ti sá sẹ́yìn pé anabi ṣakin àwọn náà ṣẹ̀ṣẹ̀ wá ń ìṣakin anabi yẹn ṣẹ̀ṣẹ̀ wá ń boost mọ́ra wọn ó ṣẹ̀ṣẹ̀ wá gbé ọkàn wọn dìde padà àti ìjákin ara wọn làwọn náà ṣẹ̀ṣẹ̀ wá ń dìde. Anabi wa ní kí Abbas ọ̀nkù rẹ̀ àbúrò bàbá rẹ̀ tóun náà dẹ̀ sì gba ìsìláàmù ń jò ní ìta sọ gbogbo wọn ni wọ́n jọ lọ sójú ogun yìí. Anabi wa ní Abbas bá ń kéde torí wọn ló lóhùn òkè kéde fún gbogbo àwọn mùsùlùmí especially àwọn tó gbàdéhùn pẹ̀lú mi lábẹ́ igi lọ́jọ́sí tá a fẹ́ wá Mẹ́kà tá a fẹ́ wá ṣe umura tani yóò dogun yóò di ìjà tí wọ́n ní wọ́n ti pa Usmanu tá a ní ká máa gbàdéhùn lábẹ́ igi tẹ́ ẹ̀ padà jẹ́ àṣẹ umura mọ́ tá a fi ṣàdéhùn pé àmọ́gbégbé àlàáfíà á padà wá ṣe umura lọ́dún tó tẹ̀lé. Àwọn tó bá mi gbàdéhùn abẹ́ igi ọjọ́ sí ń pa àwọn rẹ́dí àti kú yẹn ké sí wọn pé àdéhùn yẹn mò ń retí ká wá mú iṣẹ́ nísìn. Ní Abbas sì pa ariwo lóhùn rere gbogbo ẹ̀yin ashabu Ridwan gbogbo ẹ̀yin tẹ́ bá Nábì gbé àdéhùn lábẹ́ igi Ridwan ẹ̀yin dà ẹ má gbàgbé àdéhùn tẹ́ ṣe. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní máa dìde lẹ́ẹ̀kan náà wọ́n bẹ̀rẹ̀ sí ní máa yọjú wọ́n ń bọ̀ wá sí ìtòsí padà orí wọn bẹ̀rẹ̀ sí ní máa dìde láti jà ọkàn wọn náà ń dìde láti jà padà lẹ́yìn tí ìrẹ̀wẹ̀sì ọkàn ti fẹ́ bá wọn nígbà tí wọ́n ń ta wọn lọ́fà. Anabi wa fàdúrà kín lẹ́yìn anabi bẹ̀rẹ̀ sí ní máa ṣàdúrà ń sọ fọ́lọ́run pé má jẹ́ wọn ṣẹ́gun yìí o má jẹ́ wọn borí wa o àwọn kèfèrí má jẹ́ wọn ṣẹ́gun o nítorí pé tí kèfèrí bá ṣẹ́gun àwọn tó ṣẹ̀ṣẹ̀ gba Islam tí Islam yóò tí ì jókòó lọ́kàn wọn wọ́n padà sí ibi ìṣẹ̀ṣe wọ́n padà sí ibi tán bá bọ̀ wọ́n nítorí first attempt àwọn failure ní ọbadé. Anabi bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà ló bu yẹ̀pẹ̀ ńlẹ̀ ní wọ́n yẹ̀pẹ̀ síbi táwọn ọ̀tá wà ṣáhátìl wùjú ń da yẹ̀pẹ̀ síbi táwọn ọ̀tá wà irú tó ṣe lójú ogun Badr. Yẹ̀pẹ̀ òun sì ní Ọlọ́run fi jíṣẹ́ sí gbogbo bí Anabi rán sí wọ́n ní kò sẹ́ni tí yẹ̀pẹ̀ kó sí lójú náà kèfèrí ńjọ́ náà yẹ̀pẹ̀ tá Anabi dà látọ̀ọ̀kan Ọlọ́run fi ránṣẹ́ sẹ́yìn ju gbogbo àwọn kèfèrí gbogbo wọn yẹ̀pẹ̀ ń kó sí wọn lójú. Àwọn mùsùlùmí wá bẹ̀rẹ̀ egun wọn wá ń le ara wọn wá ń yá padà tọrọ Ọlọ́run ti sọ ìfàyàbalẹ̀ sí wọn lọ́kàn ńlọ́lọ́run fi ń sọ pé wa yawma Hunainin idha ajabatukum kathratukum nínú suratul ǹjẹ́ Anfal kọ́ suratul Tawba aya 25 ọlọ́ni wa yawma Hunainin ẹ̀rọ ti jọ Hunain níjọ́ tẹ́ jagun Hunain idha ajabatukum kathratukum tí pípọ̀ yín jọ yín lójú nọ́mbà yín jọ yín lójú níjọ́ náà wá fẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ falam tugni ankum shay'a bẹ́ẹ̀ ṣe pọ̀ tó nọ́mbà yẹn kò wúlò wadaqat alaykumul ardu bima rahubat bí ilẹ̀ ti fẹ̀ tó ó fún pinpin mọ́ yín jọ náà thumma wallaytum mudbirin ọlọ́run nígbà tí ẹ rí ọfà tán ta yín lọ́fà sámsám wallaytum mudbirin ẹ yẹ̀yìn padà ẹ sá thumma anzalallahu sakinatahu ala rasulihi ẹ̀yìn ìgbà yẹn ọlọ́run wá fi sẹ̀kínà ìfọ̀kànbalẹ̀ tí ṣáájú àránṣe ìfọ̀kànbalẹ̀ tí ṣáájú ìlékè ọ̀tá ọlọ́run la fi ránṣẹ́ sí òjíṣẹ́ rẹ̀ wa alal mu'minina a fi ránṣẹ́ sẹ́yìn mùmíní wa anzala junudan lam tarawa àtúwáfà àwọn ọmọ ogun tẹ́ẹ̀mọ̀ tẹ́ẹ̀lé fojú rí a fi wọ́n ránṣẹ́ kìí ṣẹ̀yìn nìkan lẹ́jà wa adhaba alladhina kafaru àwa jẹ kèfèrí yà látọwọ́ yín wàdálíkà jazaa'ul kafirin bẹ́ẹ̀ ni ẹ̀san dodo kèfèrí ó ṣe máa rí. Anabi sallallahu alaihi wasallam àtàwọn mùsùlùmí padà wá jẹjà lójú ogun náà o àwọn ni wọ́n win kèfèrí padà ń sá nígbà tán rí i pé àwọn tá ń bájà yìí nìkan kọ́ wọ́n ń jà àwọn kan ń jà pẹ̀lú wọn nínú àwọn ẹ̀mí àìrí wọ́n sá wọ́n da nǹkan ogun lẹ̀. Ọ̀rọ̀ tí bàbá arúgbó tán pè ní dúrédì yẹn ti sọ fún Malik ibn Auf tí ọ̀gbọ́ láti bẹ̀rẹ̀ ń pé ogun yìí tó bá padà jẹ́ sí pé lùzì ẹ̀ àwọn ọmọ yín dọmọ ọlọ́mọ wọ́n dẹrú àwọn ìyàwó yín dẹrú gbogbo dúkìá tẹ́ kó jáde property yín gbogbo àwọn ewúrẹ́ àwọn màálù àwọn nǹkan ọ̀sìn àwọn rànkúnmí ṣe mọ̀ kó di tẹ́ni ẹlẹ́ni bẹ́ẹ̀ sì ló padà ṣẹlẹ̀. Wọ́n ní rànkúnmí tí wọ́n kó lójú ogun náà 24,000 rànkúnmí méní méjì mẹ́ta mẹ́rin dérí 24,000 ní rànkúnmí tí àwọn mùsùlùmí kó mẹ́ẹ̀. Àwọn ọmọ àtìyàwó tí wọ́n kó tí wọ́n ti dẹrú ṣẹ́sì mọ́ pé ẹrú owó náà ní níjọ́ náà tẹ́ bá tà 6,000 ni wọ́n ọmọ àtìyàwó tó ń jẹ́ ọmọ àwọn ẹlẹ́bọ àtàwọn ìyàwó wọn. Bẹ́ẹ̀ ni àwọn ewúrẹ́ wọ́n ní bíi 40,000 ewúrẹ́
àtàwọn silver lóríṣiríṣi àti gold tí àwọn ọ̀dẹ̀ àwọn kèfèrí kó wá sójú ogun. Èmi ò mọ̀ bí yẹn máa tán tilétilé lọ́jà yẹn máa ṣẹ́kù níbi àṣẹ nìkan yóò ní àìjáde nù ìdún ẹ̀ jáde tán nù kára wọn ọ máa ṣẹ́kù ní tó bá ti wọ 100 jẹ́ káyé máa rò pé 50 ni ọ́ o ní rìsáàbù nù o gbọ́dọ̀ pera rẹ ní 100 nígbà tó bá sì wà ní 70 o ti kọjá àyè ara rẹ ìyẹn tún jẹ́ kọ́mìtì àtúkọ́ lójú ogun náà wọ́n wá sọ̀kalẹ̀ gbogbo nǹkan ogun tí wọ́n kó lójú ogun náà wọ́n kó sáyè kan tán pè ní Jọ̀ránà bẹ̀là Ànábì sàlám ni wọ́n kó sí nínú àwọn tí wọ́n kó lójú ogun náà àwọn obìnrin tán kó lójú ogun náà ẹni arábìnrin kan tán pè ní Shaymahu bintul Harith Shaymahu yà ti sọ̀rọ̀ ẹ̀ níjọ́ tá Ànábì ń bẹ ní kékeré sallallahu alayhi wa sallam tó wà níbi tó ti lọ́ọ́ mú ọyàn ṣẹ̀mọ̀ pé nígbà tí ń bẹ ní kékeré wọ́n fi ránṣẹ́ sí Daru Bani Sa'd tá a sọ pé àwọn arábìnrin kan wá gbé ọmọ ní Mẹ́kà nígbà tí ilẹ̀ dá nílùú wọn tí wọn ò rí tí wọ́n jẹ táwọn akẹ́kẹ́ lọ Mẹ́kà wò àwọn ọmọ kéékèèké tán bá bí ká bá wọn fún wọn lọ́yàn káwa náà fi yẹn méèkì owó ṣe é rántí nígbà tán ṣe bí Ànábì sallallahu alaihi wasallam nígbà tí Ànábì sallallahu alaihi wasallam padà kángun sí ìdílé kan tán pè ní Bani Sa'd tí arábìnrin kan Halima tó wá láti Bani Sa'd gbé Ànábì tó gbé lọ sí ìdílé yẹn ìkan nínú àwọn ọmọ obìnrin tán jọ ń fún wọn àtànábì lọ́mú òun ni Shaymahu yìí níjọ́ ta ní mọ àwọn màláíkà wá lágbáyà rẹ̀ tí wọ́n ń fọ igbáyà rẹ̀ arábìnrin yìí lọ sáré lọlé ọmọ kékeré níjọ́ náà tó pé wọ́n ti lágbáyà Muhammadu o Shaymahu yìí ni ànábì wá rí Shaymahu àgbà ti dé dodo wọ́n ti ń pé 60 and Shaymahu kọ́ Shaymahu bintul Harith tí wọ́n jọ fún wa lọ́mú ní Daru Bani Sa'd nínú àwọn tán ti kó lẹ́rú ní òun ti lọ́ọ́ lọ́kọ ní ìdílé Hawazin so nínú àwọn tí wọ́n kó lẹ́rú ń bẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam wá ṣàpọ́nlé ẹ̀ Ànábì bọ́ṣọ tí ń bẹ lọ́rùn ẹ̀ ó tẹ́ ẹ lẹ̀ fún ni pé eré aṣọ mi ni kó jókòó lé lérí aṣọ Ànábì ló fi ṣètẹ́ ìyẹn àbáyà tá Ànábì wọ̀ lọ tẹ́ ẹ lẹ̀ náà fi ṣètẹ́ fún Ànábì sì ni kí wọ́n bọ́kùn ọ̀run ẹrú lọ́rùn ẹ̀ kì í ṣerú mọ́ Ànábì ń fi ìyẹn rántí àjọṣe àtàná pé àwọn tá a jọ lọ primary school àwọn tá a jọ lọ nursery school àwọn tá a jọ tán bá ń ṣèpàdé mọ́ bá wọn ṣe mọ́ gara yé mọ́ ṣe gbéraga pé àwa ti dìbà kan a lè bá wọn kan rìn mọ́ òótọ́ nípa àjọ lọ school bẹ̀ ṣe mọ̀ level ti yàtọ̀ síra wọn kí ni jẹ́ level ọlọ́wọ́n level rẹ sílẹ̀ ńlẹ̀ tọ́ ọba tètè ní tẹríba Ànábì sálàmù ọ̀gbàgbé àná òkò gbàgbé àjọṣe kí a ṣe mọ́ wù ní tájọ mú ní dárúbà níbẹ̀ wọ́n ti ríra gbẹ̀yìn nígbà tó ń bẹ lọ́mọ ọdún 3 4 ṣe ń pa Ànábì dọ́mọ ọdún 4 ló fi bẹ́ẹ̀ lẹ̀ sallallahu alaihi wasallam Ànábì wá ṣàpọ́nlé rẹ̀ ńjọ́ náà Ànábì wá ní ẹkọ́ dodo nǹkan ogun tá a rí ẹkọ́ síjú ọ̀rá náà yìí Ànábì wá ní ẹjẹ́ agbéra dìde àwọn àgbààgbà àwọn kèfèrí tán já ṣáájú wọn tán sáyẹn ẹjẹ́ àtọpa wọn lọ pàtàkì jùlọ Malik ibn Auf tó pilẹ̀ ogun yìí tọ́lọ̀ kó àwọn kèfèrí wá lọ́tún lósì yìí ẹjẹ́ àtọpa rẹ̀ lọ wọn ló ti sá lọ sí Taif Ànábì àtàwọn àwọn mùsùlùmí wọn bẹ̀rẹ̀ sí ní máa tọpa rẹ̀ lọ sí Taif nígbà tó sì wọ Taif kèfèrí tá à ń sọ yìí Malik ibn Auf tọwọ́ Taif jẹ́ ìlú kan tẹ́ pé àwọn ilé tán kọ́ síbẹ̀ ilé tó ní fẹ́ǹsì ni tó ní protection tí kò ṣeé kàn sọ pé à ń wá bẹ́ẹ̀ tẹ́ǹtì wọn mú wọn àwọn ilé tí wọ́n fẹ́ǹsì gbogbo ẹ̀ wọ́n dẹ̀ fẹ́ǹsì àbáwọlé Taif náà àwọn Ànábì sálàmù ò rí bẹ́ẹ̀ wọ̀ àwọn eléyìí ti wọlé wọn ti sá pamọ́ àwọn mùsùlùmí ò rí bẹ́ẹ̀ wọ̀ wọ́n wá ń wá gbogbo ọ̀nà láti wọlé wọn ò rí bí wọlé tán bá ti sún mẹ́nu ọ̀nà tán fẹ́ wọlé àwọn ará Thaqifu àti Hawazin gbogbo ìdílé tó wá bá Ànábì jà yìí wọ́n mọ ọfà ta gan ṣe ẹ̀rẹ̀ tí pọ́fà náà wọ́n ta wọ́n jò ní nígbà tí wọ́n ń jagun lọ́wọ́ ní Hunain ọfà náà wọ́n ta wọ́n ọwọ́ wọn yá sọ́fà ọwọ́ wọn dẹ̀ tọ́ wọ́n ti tọ́jú àwọn tafàtafà sí lórí òkè tán bá ti fẹ́ mọ súnmọ́ fẹ́ǹsì yẹn báyìí táwọn mùsùlùmí bá fẹ́ súnmọ́ àwọn ọlọ́fà yẹn wọ́n mọ tafà tí wọ́n mọ ta wọ́n lọ́fà látòkè ni àwọn mùsùlùmí ń kú tán bá ṣe approach ẹ̀ wọ́n tún ta wọ́n lọ́fà àwọn mùsùlùmí wọn kú wọn wá mọ bó làwọn ò ṣe wọn lá Ànábì sallallahu wà ń bẹ fún tó lé 20 days ni wọ́n fi dòrí ká wọn rí bí wọlé àwọn tọ̀hún náà rí bí jáde àwọn dodo mùsùlùmí tó bá ti approach fẹ́ǹsì yẹn wọ́n ń ta wọ́n lọ́fà gbàtí àwọn tó ń kọ́ gbọ́n òní ká dá àwọn kan ní kódà jù bẹ́ẹ̀ lọ wọ́n fi wà ń bẹ fún bí 40 days Ànábì sallallahu wọn náà padà lo manjanik èyí tó dàbí bọ́ǹbù ìgbà náà àwọn kinní kan tí wọ́n ra ródóródó
wọ́n dẹ̀ fi àwọn nǹkan tí tó bá wà flammable wọ́n fi sí lára tó bá lè múná wá. Ó lè jẹ́ bí epo tán fi mọ́ juná sí nǹkan gbà náà, wọ́n fi ra lára, wọ́n dẹ̀ dáná sí, wọ́n wàá jù ú, wọ́n fi igi kan wọ́n fi ta sínú ọgbà náà, wọ́n ń jù ú nítorí kí àbáwọlé ó lè wà kán lè wó fẹ́ǹsì yẹn. So yẹn jẹ́ táwọn àáfàá kan fi justify pé tí ogun bá ṣẹlẹ̀ ń pé bọ́ǹbù lílò tí ọwọ́ àláwọ̀ ṣẹ́ wọn pa sọ̀rọ̀ bá díẹ̀ ń jò ní nígbà tá à ń sọ̀rọ̀ ogun mọ́tà tààlà Nabi sallam ń sọ fún wọn kí ẹ má pa ọmọdé, ẹ má pa àwọn obìnrin. Tá a fi ń sọ pé kí làwọn àfọ mímọ̀ kan sọ nípa lílo bọ́ǹbù, torí bọ́ǹbù ò ní ṣe ìyàtọ̀ ọmọdé, kò ní ṣe ìyàtọ̀ àgbà. Sọ pé Islam lòdì sí bọ́ǹbù lílò, kò bá jẹ́ ogun jíjà tí Islam bá lọ́wọ́ sí náà, kì í ṣe ogun jàgídíjàgan là ń sọ o. Ogun jíjà tí Islam bá lọ́wọ́ sí náà, bí dodo ìlú ṣe ń lo bọ́ǹbù káàkiri lágbàáyé lé níyì, wọ́n ní Islam lòdì sí. Àwọn àfa àwọn sọ bẹ́ẹ̀ tọ́ra àgbáyín láyè kẹ́ ẹ pọmọdé, kí lẹ̀ ń jà tẹ́ fi ń pọmọdé, kí lọmọdé ṣe fún yín, kí lóbìnrin ṣe. Tá a bá jà ẹni bá ń bá wa jà ní abájà, ẹ gbọ́dọ̀ mọ owó díndín ìlú kan sùn kẹ́sì mọ ju bọ́ǹbù síbẹ̀. Kọ̀tọ́ kì í yàn ṣe bẹ́ẹ̀, ẹ rí i pé dodo ìlú ní ń dánwò lẹ́nìí, Amẹ́ríkà ń dánwò, Russia ń dánwò, Russia ń ju bọ́ǹbù sí Ukraine. So àwọn àfáà yẹn gbà pé kọ̀tọ́ nínú Islam bẹ́ẹ̀. Àwọn àfáà tẹ́ gbà pé tọ́ wọn ni ó lè necessary nígbà mi ṣe bá Ànábì náà lo manjanik nígbà tó fẹ́ penetrate wọ ọgbà àwọn ará Taif láti lè lé wọn jáde síta. Wọn ní ẹṣẹ́ wọn kí ìta Ànábì lò yẹn àwọn ọmọ kéékèèké ò sí ń bẹ̀ níjọ́ náà. Wọ́n ti kó dodo ọmọ jáde, wọ́n ti kó dodo obìnrin jáde, àwọn Ànábì sallam ti kó dodo wọn lẹ́rú, wọ́n ti gbà lọ́wọ́ àwọn kèfèrí. So àwọn tán sá padà tán lé yẹn kò sọmọdé kò sẹ́ni tá a gbọ́dọ̀ pa nínú wọn lọ justify àti lè lo bọ́ǹbù nírú àsìkò. Wallahu a'lam. Manjanik kì í ṣe bọ́ǹbù àmọ́ kan jọ àlefiwé ni, òun tiẹ̀ wọ́n lẹ̀ mọ́ giri ni láti fi lè fọ́ ògiri wọlé, àmọ́ tinátiná ni òun náà ń lọ. Ìgbà tẹ́lẹ̀ yìí wọ́n wọ́ọ̀kì ni wọ́n tún gbìyànjú pé ó dáa káwọn mùsùlùmí kan pákó kan kàn án sórí, ká máa fi súnmọ́ ẹnu ọ̀nà tó wọnú àbáwọlé ọgbà wọn ọgbòdì wọn tọ́ ìfún kan fi ṣílẹ̀kùn. Tán bá ti súnmọ́ ibi ilẹ̀kùn yẹn báyìí, àwọn tán ń bẹ lókè tán ń tafà ọ̀fọ̀ ò lè bá wọn tí ń bẹ ń sàlẹ̀ mọ́ nítorí wọ́n ti kan pákó kan borí. Wọ́n wá ń da bí epo gbóná, wọ́n ń dà lé wọn lérí, wọ́n ń depo gbóná lé wọn lérí, àwọn mùsùlùmí ń kú. Ànábì wa nígbà tó ṣe dé Ànábì sallam ní ẹja fi wọ́n lẹ̀ ká máa lọ. Ọlọ́run ò ní àárí wọn múnù, ibi tọ́lọ́run lájagun ìdénù. Àwọn mùsùlùmí náà á wà padà láì tí ì ṣẹ́gun, láì tí ì ṣàṣeyọrí, ẹja rí díẹ̀ ń di ogun yìí. Ànábì náà ẹ fẹ́ rí díẹ̀ ń di rẹ̀, ọ̀dà tílé ọ̀la bá tún sí mọ́, ẹ tún penetrate kẹwò bóyá rí bí wọlé. Nígbà wọ́n lọ tí wọ́n tún ṣèṣe bọ̀, ẹni tán ta lọ́fà, ẹni tán depo gbóná lù, tí wọ́n tún padà dé. Ànábì ní bóò ni ṣé ká máa padà lọ nísìn àbẹ́tù lọ lórí wọn bá ní àwọn ọlọ́mọ ẹja máa padà. Ànábì bá rẹ̀ ní sallallahu alaihi wasallam ni wọ́n fi padà kúrò níbẹ̀. Wọ́n á padà síbi tí gbogbo àwọn nǹkan tí wọ́n kó lójú ogun, ibi tí wọ́n kó wọn sí, wọ́n padà síbẹ̀. Bí wọ́n ti ń padà lọ làwọn kan sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé ó dáa tá a bá ti àárí wọn jà lógun. Ànábì ṣẹ́bi lé wọn pé kọ́lọ́hún ó mú wọn, kọ́lọ́hún ó pa wọn rẹ́. Ìta Ànábì ó fi ṣépèlé Ànábì ní Allahumma ihdi thaqifan, Allahumma ihdi thaqifan wa'ti bihim. Ọlọ́run bá mi fọ̀nà mọ́ wọn, kó o sì bá mi kó wọn wá láìpẹ́ yìí. Àwọn tán sá mọ́ wa lọ́wọ́ yìí táàrí wọn mú yìí, Ọlọ́run jẹ́ kí wọ́n fẹsẹ̀ wọn rìn wá bá mi láìpẹ́ yìí láì jìnnà. Kò sì pẹ́ kò jìnnà rárá. Kódà wọn ní kò tó bí oṣù bíi méjì síra wọn táwọn ìdílé Thaqif ti wá bá Ànábì sallallahu alaihi wasallam láti wá gba Islam. Àwa gba Islam, àwa tẹ́ fẹ́ wá kámọ́ ní lẹ́njọ́ ní tẹ̀rí wá kámọ́, adé fúnra wa báyà fẹ́ gba Islam fúnra ara wọn nírọ̀ọ́rọ̀ọ́sẹ̀ ni wọ́n á gba Islam. Èyí tí Ànábì ò fi ṣépè, èpè ìmọ̀ràn èpè ni wọ́n fún pé ṣẹ́bilé wọn ṣépè fún wọn. Ànábì náà àdúrà láti fún wọn kì í ṣépè. Kí la fẹ́ mú bí kó bàjẹ́ fún wọn? Kí la fẹ́ mú bí kí wọ́n dẹni ẹ̀kọ́ kan dẹni ègbé? Owó ní tìtorí ẹ̀ lékún, kódà ládàá owó ní tìtorí ẹ̀ lékún wájú Ọlọ́run. Àdúrà l'Ànábì ṣe fún wọn pé Ọlọ́run bá ń fọ̀nà mọ́ wọn, fún wọn ní ìmọ́lẹ̀ Islam rí, wá bá mi mú wọn wá láìpẹ́ yìí fúnra ara wọn. Gbàtà Ànábì sallallahu alaihi wasallam wá padà sí ibi tí wọn ó ti pín nǹkan ogun ní àwọn ìdílé Hawazin, ìdílé kejì, ṣe ń pé ìdílé méjìlá ló darapọ̀ tó tóbi, àwọn ìdílé kan náà tún kún wọn o, àmọ́ méjì ló tóbi jù, Hawazin àti Thaqif. Ìdílé Hawazin àwọn tó ṣẹ́kù nù wọn bá Ànábì sallallahu alaihi wasallam, wọn làwọn fẹ́ gba Islam.
àwọn tó ti sá wọ́n láwọn wá gba Islam. Nígbà tí wọ́n sì gba Islam tán wọ́n á bẹ̀ Ànábì sallallahu alaihi wasallam nípa kọjọ àwọn ọmọ àwọn tẹ́ kó lẹ́rú, àwọn obìnrin àwọn tẹ́ kó lẹ́rú, ẹ dákun ẹ dá wọn padà, àti wípé àwọn property àwọn ràkúnmí àwọn gbogbo ẹ̀ pátápátá ẹ bá wọn dá pa, àwọn kú ti di mùsùlùmí nísìn. Ànábì wa ní ọ̀rọ̀ òsì lọ́wọ́ èmi nìkan, torí àwọn ọmọ ogun tí gbogbo wọn jagun yìí wọ́n tọ́ sí gbogbo nǹkan ogun tá a kó yìí, nítorí náà ẹ bẹ̀ gbogbo mùsùlùmí pé ká yọ̀ǹda fún yín, kì í ṣe èmi nìkan. Ẹ ti rí Ànábì yìí ṣadá aládàáni kan ṣe tí ó máa wá pàṣẹ wàá pé tí n bá ṣe ní ẹnìkan ò lè yẹ mí lọ́wọ́ rẹ wò. Ẹ sọ fún wọn, ẹ bẹ̀ wọ́n tán bá ti gbọ́. Ní gbogbo wọn sì ń káàkiri wọn bẹ̀ gbogbo àwọn mùsùlùmí pé afa Ànábì bẹ̀yìn, Ànábì wọn fi bẹ̀ gbogbo àwọn mùsùlùmí jọ náà, wọ́n sì fi gbogbo mùsùlùmí bẹ̀ Ànábì náà pé a fi gbogbo mùsùlùmí bẹ̀ wọ́n náà yọ̀ǹda fún wa. Àwa fa Ànábì bẹ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí náà ní pé ẹ yọ̀ǹda àwọn ọmọ wa fún wa o, ẹ yọ̀ǹda àwọn ìyàwó wa fún wa o. Ànábì ní ẹ mú kan nu méjì nínú ká yọ̀ǹda àwọn ìyàwó yín àtọmọ yín fún yín, àbí ká yọ̀ǹda dúkìá yín fún yín, èwo lẹ fẹ́? Ṣé dúkìá lẹ fẹ́ ni àbí ìyàwó àtọmọ? Wọ́n ní ìyàwó àtọmọ ni, tówó bá sọnù àtúrówó míì. Ànábì wá yọ̀ǹda àwọn ìyàwó wọn fún wọn àtàwọn ọmọ wọn sallallahu alaihi wasallam, ni wọn ò fi kó wọn lẹ́rú. Wọ́n dá gbogbo ọmọ wọn padà, wọ́n dá gbogbo ìyàwó wọn padà. Ìdílé Hawazin continue láti máa jẹ́ Hawazin, ìdílé wọn padà sílùú wọn, wọ́n ń ṣe bí wọ́n ń sara ń bẹ̀, wọ́n ti di mùsùlùmí. Àwọn ìdílé Thaqif tí wọ́n lé tí wọn ò ṣílẹ̀kùn tán ti wọnú Tọ́ìfù, àwọn náà padà di mùsùlùmí. A ní wọ́n á bá Ànábì lọ́yìn ọ̀rẹ́ yìí, àwọn náà di mùsùlùmí radiyallahu anhum ajma'in. Ó wá kú kán máa pín àwọn nǹkan ogun tó kù bí àwọn ràkúnmí nǹkankan. Ànábì sallallahu alaihi wasallam wá bẹ̀rẹ̀ sí ní pín ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Àwọn ará Mẹ́kà l'Ànábì ń fún sallallahu alaihi wasallam, àwọn èèyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ní Mẹ́kà. Ẹlòmíín bẹ irú Abu Sufyan, ràkúnmí 100 l'Ànábì kó fún, ràkúnmí 100. Tábà value ràkúnmí 100 lénìí yìí ó ti lé ní bí 100 million naira. Torí ràkúnmí 100 yìí náà wọ́n ní kéèyàn lọ wá tó bá pààyàn. Ẹ̀ràn tipa ti sọ̀rọ̀ ràkúnmí 100 nígbà tí bàbá tó bí Ànábì sallallahu alaihi wasallam Abdullah nígbà tí wọ́n fẹ́ pa, tí wọ́n jẹ́jẹ́ fọ́lọ́run. Ẹ̀yin tẹ́ bá ń bá wa bọ̀ láti bẹ̀rẹ̀, ta ní àfìgbà tí ràkúnmí dérí 100 ni wọ́n pa náà fi dípò ẹ̀mí ẹ̀. Tẹ́yìn bá pààyàn ràkúnmí 100 wọn ní kọ́ lọ́ọ́ wá dè ní. Value rẹ̀ sì ní ìtìmọ̀ rántí gbẹ̀yìn yóò ti lé ní 100 million naira. Ẹ wá imagine kán mọ́ bùyàn 100 million naira. Ànábì gbé ràkúnmí 100 fún Abu Sufyan. Ó tún lókù tọ́mọ àwọn Muawiya. Lé Abu Sufyan yìí sì jẹ́ kan náà tán ṣe yẹ̀yẹ́ lójú ogun yìí náà. Nígbà tọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní tẹ àwọn mùsùlùmí tán ta wọ́n lọ́fà, ó wà nínú àwọn tán ṣe yẹ̀yẹ́ tí Islam yìí ò tí wọnú ọkàn wọn. Ànábì kó ràkúnmí 100 fún. Olókùtọ́ ọmọ Muawiya, Ànábì kó ràkúnmí 100 fún ọmọ rẹ̀ Muawiya náà. Ó tún ní ẹ̀tọ́ Yezidu àbúrò rẹ̀ ńkọ́, ẹ kó 100 fún Yezidu náà. Ràkúnmí 300 nínú ẹbí kan. Ànábì sallallahu ṣe bẹ́ẹ̀. Sọfwan ibn Umayyah tó yá wọn ní nǹkan ogun, ta lẹ́lẹ́bọ ni kò tí gbà Ìsìláàmù, ràkúnmí 100 l'Ànábì fóun náà, ẹlẹ́bọ. Ànábì tún pín ọkàn ẹlẹ́bọ tóró fẹ́ fa ojú wọn mára. Ànábì sallallahu ń pín àwọn èèyàn lóríṣiríṣi, wọn wá bá Ànábì, kálukú ń béèrè tiẹ̀, ẹni ṣe ń pè mí ò fẹ́ ràkúnmí ewúrẹ́ mo fẹ́, bí ṣe ń pín fún wọn nù. ń pín tí gbogbo ẹ̀ fi tán. Wọn Lárúbáwá kan wá bá Ànábì sallallahu Lárúbáwá oko ni. Ó ní èmi ò tiẹ̀ fẹ́ kẹ́ ẹ ká tèmi fún mi, ẹ kàn bá mi wọ́n láàrin àpáta ọ̀kan yẹn sápáta tó wà ń jìnnà yẹn, ewúrẹ́ tó bá kún àní méjèèjì ní kẹ́ ẹ kó fún mi. Ànábì ní ẹ bá wọ́n, ẹ kó fún bó ti wíhùn náà sallallahu alaihi wasallam. Ó padà sílùú rẹ̀ níbi ó padà sí ìgbèríko tó ti wá. Wọ́n ní sọ fún wọn nígbà tán bí n pé ń bolo tíra àǹkómi tọ́pọ̀ tó wà ní ìbẹ̀lẹ̀ yín wà, ẹ jẹ́ lọ gba ìsìláàmù kẹ́ lówó lọ́wọ́, ẹni bá gba ìsìláàmù rówó nísìnyí sallallahu alaihi wasallam. Ànábì tọ́jú wọn, ó bò wọ́n ní nǹkan. Àmọ́ bá Ànábì ṣe ń ṣe yẹn kò tí ì yé àwọn kan náà àwọn mùsùlùmí, kò yé wọn tá Ànábì ń ṣe. Àwọn ṣe báyìí Ànábì sallallahu alaihi wasallam ó dé Mẹ́kà, ó bẹ̀rẹ̀ sí ní máa favour àwọn èèyàn rẹ̀. Nígbà tó ti ráwọn ẹbí rẹ̀, tó ti ráwọn ará rẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí ní favour wọn. Àwọn ará Mẹdínà tán ti gba ìsìláàmù tẹ́lẹ̀, àwọn náà ń bẹ lójú ogun yẹn, wọ́n tẹ̀lé wa láti Mẹdínà wá Mẹ́kà, náà fi wá kọ́ńkà Mẹ́kà. Ṣẹ̀wọ̀n kí Mẹ́kà náà gbà lọ sí Tọ́ìfù tán ti lọ jagun Hunain yìí.
àwọn ará Mẹdínà wà ń bẹ̀ wọ́n fọwọ́ lẹ́nu wọ́n wo tí ń ṣẹlẹ̀ pé wọ́n ní pín kàn wá ni ànábì ti rá àwọn ẹbí rẹ̀ kò rántí àwa mọ́ láwa tá a bá jìyà níjọ́ táwọn ẹbí yìí lé jáde ní Mẹ́kà wá lórí níjọ́ náà àwọn kan rò bẹ́ẹ̀ nínú wọn ìró wa ti ànábì sallallahu alayhi wa sallam pé wọ́n lá inú àwọn ará Mẹdínà dùn ó pé wọ́n rò pé gbogbo tó ń pín ojú ṣáájú ló fi ń pín kódà àwọn kan náà mùnáfìkì ń sọ pé hadhihi al-qismatu la yuradu biha wajhullah nta ànábì ń pín yìí ànábì ò wojú rí Ọlọ́run ànábì ò ronú ọjọ́ àti sùn pẹ̀lú tí ń pín yìí kéèyàn sọ bẹ́ẹ̀ jáde lẹ́nu sa ànábì sallallahu alayhi wa sallam tá ànábì dẹ̀ ní prophecy ẹni tó sọ̀rọ̀ yẹn ànábì ní èyí tó sọ̀rọ̀ yìí àtàwọn àwọn tí ó tún padà jáde lára rẹ̀ àwọn alátẹ̀lé rẹ̀ àrọ́mọdọ́mọ rẹ̀ ànábì sọ bí wọ́n ṣe padà rí fún Islam àwọn náà padà di khawarij tá ànábì ní ní lè kéwú tó wọ́n bàbàrà Qur'an jẹ́ níbọ̀dì lọ àmọ́ ìmánì wọn ò ní kọjá gògóńgò wọn báyìí yamurukuna mina dín wọ́n jáde nínú ẹ̀sìn kò ní sẹ́sìn lára wọn wọ́n kà kéwú lásán ni wọ́n jáde nínú ẹ̀sìn bí ọfà ti jáde níbi ọrùn ọfà tá a bá ta wọ́n sì padà rí bẹ́ẹ̀ arákùnrin tó sọ̀rọ̀ níjọ́ náà àtàwọn ẹlòmíì tán tún ronú bẹ́ẹ̀ nínú ará Mẹdínà ànábì ní ẹ bá mi kó dúdú ará Mẹdínà jọ kò jẹ́ kára Mẹ́kà kankan wà ń bẹ̀ kódà kò jẹ́ káwọn sàábé míì tó yàtọ̀ sí ará Mẹ́kà tó yàtọ̀ sára Mẹdínà wà ń bẹ̀ òun àtàwọn ará Mẹdínà nìkan ànábì wá ní pàdé pẹ̀lú wọn ànábì ní mo gbọ́ pé wọ́n ní ẹ̀ ń rò pé mò ń fẹ́wọ̀ àwọn èèyàn mi àtàjára Mẹ́kà nígbà tán ti gba Islam àwọn ni mò ń pín nǹkan fún yín pín fún yín pé àbí nítorí mo fi ń ṣojú ṣáájú gbogbo wọn náà padà wọn kọ́kọ́ dákẹ́ ànábì ní ẹ sọ̀rọ̀ wọn padà sọ tinú wọn pé ń yà wá lẹ́nu pé níjọ́ tó tí ì rí èèyàn wa lórí níjọ́ tí ò sọ́nà àwa la ṣe sábàbí la lànà àwa la gbà ọ́ sọ́dọ̀ nígbà tó wá di bó ṣe rí náà ní òye wa tó wá jẹ́ pé àwọn ni òun fún ní gbogbo nǹkan àwọn lòun fún látẹ́ńṣọ̀n àwọn lòun pín gbogbo nǹkan fún òtí ẹ̀rí tí wàá ro wọ̀dọ̀ wa mọ́ ànábì sallallahu alaihi wasallam ní ẹ ti gbàgbé ni níjọ́ tí mo dé wá bá yín eré àná mo ti bá yín èmi lọ́lọ́run ló ń sábàbí tẹ́ fi mọ̀nà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni níjọ́ tí mo dé bá yín gbọ́ ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ ń sọ̀rọ̀ yìí ọ̀tá lẹ jẹ́ láàrin ara yín mi mo parí ìjà yín bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni mọ̀ bí mo ti fẹ́ràn yín tó sì mọ̀ bẹ́ẹ̀ ti tó lọ́dọ̀ mi tí gbogbo èèyàn bá gba ọ̀nà kan tẹ́yìn ará Mẹdínà yẹn Ansar tẹ́ bá gba ọ̀nà míì ọ̀nà tí yín ni màá gbà mọ́kànjọ́ mọ́ Mẹ́kà ni ibi tẹ́ ẹ bá lọ ni mo máa lọ ibi tẹ́ ẹ bá ń ṣe ni màá ṣe ànábì wa ń sọ bọ́n ṣe tóbi lọ́kàn òun tó sallallahu alayhi wa sallam tára Mẹdínà náà mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ànábì ní iṣẹ́ ráwọn eléyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni n tí ń pín fún wọn yìí kí ni kò nítumọ̀ èyí tọ́lọ̀ tún lòun bùn mí nínú ìta abárí lójú ogun ó ní ìdá kan nínú 5 olúwa àtòjíṣẹ́ rẹ̀ lónìí tolúwa àtòjíṣẹ́ yẹn náà ṣe báwọn náà ní mọ́ fún ẹ̀yin mùsùlùmí náà ní mọ́ fún gbogbo ẹ̀ náà mo ti pín fún wọn bẹ̀ yẹn à ń pín fún wọn torí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni ọkàn wọn ò tí ì jókòó sí díẹ̀ sìn ọkàn tí yín ti jókòó tí eléwúrẹ́ bá méwúrẹ́ lọlé tálágùntàn mágùntàn lọlé tó ń rànkúnmí mú rànkúnmí lọlé ṣé kò ní í dùn mẹ́yìn kẹ́ ẹ mọ́ mú Muhammadu lọlé ni kánikílẹ̀ yẹn ará Mẹdínà mú bọ́ láti bí Fatihu Mẹ́kà tẹ́ lọ àtọ́dúgbò ogun Hunaini tẹ́ yà kílẹ̀ mú dé kẹ́lẹ́ mú Muhammadu dé ṣé kò tó yín kéléwúrẹ́ mọ́ méwúrẹ́ lọ kí alágùntàn mọ́ mágùntàn lọ kó rànkúnmí mọ́ mú rànkúnmí lọ kó lówó mọ́ mówó lọ kẹ́yìn ó mú Muhammadu dé ṣé kò tó yín gbàtà nàbí ó fi bọ́rọ̀ débẹ̀ ará Mẹdínà ẹkún wọn ń sun wọn ni kò forí jì àwọn ọmọ ike báyìí la tó lọ́dọ̀ rẹ̀ àmọ́ ipò fẹ́ràn wa tó báyìí a ṣe bóun sojú ṣáájú nígbà tó ráwọn aráàlú ní àwọn eléyìí ṣẹ̀ṣẹ̀ di mùsùlùmí ni kódà ẹni tí ò ti di mùsùlùmí nù wọn bẹ́ẹ̀ nù wọn a fẹ́ fi fa ojú wọn mára ni ń pé kán lè mọ̀ yìí pé táwọn bá di mùsùlùmí náà kò pé kó ṣì ó tà wọn ní táwọn rò pé àwọn pàdánù táwọn bá ju ìṣẹ̀ṣe lẹ̀ táwọn bá ju dodo táwọn ń ṣe ní Mẹ́kà lẹ̀ àwọn pàdánù owó àwọn pàdánù ọlá a fẹ́ fi hàn wọ́n pé ẹ ní pàdánù Olúwa lè ṣe fún yín nídìí ìsìláàmù náà ní tí ń ṣe fún wọn nu wọ́n padà yí ará Mẹdínà inú wọn padà dùn ara wọn sì padà yá wọn padà gbọ́ ànábì sallallahu alaihi wasallam yìí bá ànábì ṣe pín nǹkan ogun nu lànábì ṣẹ̀ṣẹ̀ wá gbéra pẹ̀lú gbogbo àwọn jàmá mùsùlùmí ará Mẹdínà àtàrà Mẹ́kà wọ́n padà sí Mẹ́kà àmọ́ kán tó padà wọ́n gbé ara mi umura ni wọ́n ṣe wọ Mẹ́kà padà lẹ́yìn tí ànábì sì ṣe umura nìtàn ó padà sí Mẹdínà báyìí lọ́lọ́run ṣe Fatihu Mẹ́kà fún ànábì Muhammad báyìí sì ni ó ṣe jagun Gazwatu Hunain tọ́lọ́n sì ní kí wọ́n jáwé olúborí afáàjì ń kọ́ wa ń kéwú ó ní wà fi thamani lọ́dún kẹjọ kan yìí náà
waqa'tum bi mawtati ní waqa'tu mawta ó ṣẹlẹ̀ ní ogun tá sọ pé wọ́n lọ jà ní ọ̀nà Syria wal fatihu ma'a Hunayna fi idhi sanati wal fatihu ma'a Hunayna fi idhi sanati ọdún kan yìí náà ni fatihu Mákà ṣẹlẹ̀ t'Ọlọ́run gbé Mákà la Nábì lọ́wọ́ padà tá Nábì wọ̀ bẹ̀ ma'a Hunayna bẹ́ẹ̀ ni ogun Hunayn tí wọ́n gbọ́ pé àwọn Thaqifu àti Hawazin fẹ́ bá wọn jà tán lọ pàdé wọn fi idhi sanati ní ọdún kan òun náà wa akhadhu jizyati majusi Hajara ọdún kan yìí náà ni àwọn tán máa bọná ní ilẹ̀ Hajar ní Yaman la Nabi sallallahu alaihi wasallam bá wọn sọ àsọyé pé ẹ máa sanwó orí wọ́n sì gbà bẹ́ẹ̀ watakhadha an-nabiyyu fi ihal minbara watakhadha an-nabiyyu fi ihal minbara ọdún kẹjọ yìí náà bákan náà òun ni Nabi sallallahu alaihi wasallam èrò ti pọ̀ ní Madina tó ti gba Islam ó di pé tá Nabi bá ń sọ̀rọ̀ àbí tó bá dún wájú wọn àwọn kan pọ̀ lẹ́yìn tí wọ́n ní ra Nabi tí wọ́n máa naga lẹ́nìkan mú mọ̀ràn wáyé pé Ànábì ò ṣe já kan mímbàrí kan tó máa dúró lórí rẹ̀ tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ tí gbogbo kálukú fi lè máa rí ọ ọdún kẹjọ yìí náà ni wọ́n kan mímbàrí fún Ànábì sallallahu alaihi wasallam àwọn ìṣẹ̀lẹ̀ tó kù tí a máa sọ nísìn ìṣẹ̀lẹ̀ ọdún kẹsàn ni léyìí tí ń kù ọdún kan tá Ànábì ó jáde láyé pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run ṣá fún wa ní ẹ̀mí àlàáfíà àti ìmánì àti ìmọ̀ tí a fi máa tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run yóò ajá bá ní inú iṣẹ́ ládàá wa kò ní jẹ́ kó jẹ́ iṣẹ́ àṣedànù bá ṣe ń sọ yìí ọmọ fi tàn mọ́lẹ̀ sí ìgbésí ayé wa ọlá títóbi Ọlọ́run àtàánú Ọlọ́run bá ṣe tọrọ yìí kó kárí àwọn ọmọ wa bẹ́ẹ̀ àtàwọn òbí wa àlùbáríkà wa kó máa pọ̀ sí ọlá wa kó máa pọ̀ sí àtàzìkí wa ọlá Allahumma salli ala sayyidina Muhammadin salatan tunajjina biha min jami'il ahwal wal afat wa taqdi lana biha jami'al hajat wa tutahhiruna biha min jami'is sayyi'at wa tarfa'una biha 'indaka 'ala ad-darajat wa tuballighuna biha aqsal ghayat من جميع الخيرات في الحياة وبعد الممات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين